وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. ìtúwọ́n ká fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni dawru l-insani fil hayati kama yusawwiru l-islam. ojúṣe àwọn ọmọ èèyàn lórí ilẹ̀, ojúṣe àwọn èèyàn, àwọn ẹranko àwọn náà ń bẹ pẹ̀lú wa, àwọn dábà àtàwọn tí wọ́n ń fò àtàwọn tí wọ́n ń rìn àtàwọn tí wọ́n ń bẹ nínú omi àwọn náà ń bẹ pẹ̀lú wa. gbogbo àwọn tọ́lọ́wọ́n bá aláàdá táwọn náà mí tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀, ọlọ́run dá àwọn fún àǹfààní àwa, ọlọ́run wá dá àwa fún àwọn ojúṣe tó pàtàkì. al-insanu makhlukun azim. ojúṣe ọmọ èèyàn nínú sẹ̀mí tá a wà yìí gẹ́gẹ́ bí Islam ṣe fẹ́, torí ojú Islam la máa fi rí náà. kí ni àwọn ojúṣe tí Islam ṣe lọ́ranyàn lérí èmi àti wọ àtàwọn ará ilé rẹ? kí ni àwọn ojúṣe wa àwa tájọ́ ọmọ èèyàn nínú ayé ká tó lè pàdé Ọlọ́run bá wa? ẹ jẹ́ á lọ lè mọ̀ pé ọmọ èèyàn al-insanu makhlukun azim dhu ruhin wa aqlin wa jasad. ọmọ èèyàn wọ́n ní ẹ̀dá kan ní tọ́lọ́run dá nínú àwọn ẹ̀dá tó tóbi ni, lẹ́yìn àwọn màláíkà ọmọ èèyàn náà lọ́kàn. ọlẹ́mí onílàákàyè kò kí sẹ́ranko, ó sì ní ara. làákàyè náà ló fi yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀dá tó wà lórí ilẹ̀. khalaqa Allahu ta'ala fi hadhihi al-aya. ọlọ́run dá ọmọ èèyàn sínú ayé pé kó wá sẹ̀mí. wa ma khalaqahu abatha wa lahwa. ọlọ́run ò dá ọmọ èèyàn láti wá ṣeré. tẹ́mání kí n lọ wá ṣe nínú ayé wọ́n sọ pé mò ń ṣeré lọ́wọ́, mo fẹ́ ṣeré kí n lè bá a máa ṣeré. a wà lórí eré, ọlọ́run olóhùn ọ̀dá wa fún eré. a'udhu billahi minash shaitani rajim. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala, ọlọ́run bá ní afahasibitum annama khalaqnakum abatha. ọlọ́run bá ní sí ẹ̀yọ́ mẹ́yàn, ṣé ẹ̀ ń ròyìn pé a dá yín torí kẹ́ máa ṣeré? wa annakum ilayna la turja'un. ṣé ẹ rò pé ẹ̀ ní padà sọ́dọ̀ wa? ṣé ẹ rò pé ẹ̀ ní wá bá wọ Ọlọ́run ni? àbí yín léèrè kí lẹ ṣe láyé. fata'ala Allahul malikul haqq. títóbi ọlọ́run ọba wa, ọlọ́run ọba ní mo tóbi, èmi ọba òdodo, mo tóbi kọ́ dá kí n dá yín torí kẹ́ máa ṣeré. la ilaha illa hu. kò sí ọba tó yẹ ká máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yín lẹ́yìn ọlọ́run. Rabbul arshil azim. ọba yìí lọ́ba tó ní aláràsí tó tóbi jù. ọlọ́run ọba ní èmi ọlọ́run ọba mo tóbi kọjá kí n dá yín torí eré, n dá yín torí kẹ́ máa wá ṣeré. ó ní ìdí pàtàkì tí mo fi dá yín. Suratul Mu'minun aya 114 115. Dawrul insani fil hayati kama yusawwiru al-islam. kí ni ojúṣe èmi àti wọ́ tí Islam ní ká wá ṣe nínú ayé? ẹ̀yin gbọ́dọ̀ wádìí pé kí ni mo wá ṣe láyé, torí pé ó dájú pé abára wa láyé, ó sì dájú pé a padà kú láyé. tẹ́yìn bá ti wá mọ̀ bẹ́ẹ̀, ó wá di ọ̀ranyàn kọ́lọ̀ lè bi àwọn àlùfáà ẹ̀sìn pé kí ni Ọlọ́run fẹ́ kí n wá ṣe ilé ayé tí mo wá yìí. wọ́n bí wa níjọ́ kan, a sì padà kú nínú ayé níjọ́ kan. níjọ́ táwa kú nìkan lẹ́nìkan kan ọmọ, kọ́lọ̀ mọ́sá jẹ́ mi wọ́n gùn lérí dáadáa. laqad ja'ala Allahu al-insana khalifatahu fil ard. ọlọ́run ọba Allah ó ṣe àwọn ọmọ èèyàn, ó ṣe wá ní àrólé lórí ilẹ̀ li yukallifahu dawran muhimma. nítorí ojúṣe tó pàtàkì lọ́lọ́run Allah ṣe fi wá ṣe àrólé lórí ilẹ̀. fi islahil ard. ọlọ́run fẹ́ ká máa tún orí ilẹ̀ ṣe. wa idh qala rabbuka lil malaika. ọlọ́run ọba ní ìgbà tí ọba yín sọ fáwọn màláíkà, inni ja'ilun fil ardi khalifa. ipe mi ọlọ́run ọba,
ọlọ́run pe àwọn màláíkà kalẹ̀ ọlọ́run ní èmi ọlọ́run ọba mo wá ń sọ fáwọn màláíkà pé ẹ̀yin màláíkà mo fẹ́ dá ẹ̀dá kan tí ó máa jẹ́ àrólé lórí ilẹ̀. qalu àwọn màláíkà wa sọ pé ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima ataj'alu fiha wọ́lọ́wọ́n bá fẹ́ fi sórí ilẹ̀ man yufsidu fiha àwọn ẹ̀dá èèyàn tí wọ́n máa ba orí ilẹ̀ jẹ́ tí wọ́n máa gbẹ̀mí ara wọn tí wọ́n máa lára tí wọ́n máa jara wọn lógun. àwọn màláyíkà ẹ̀rù ń bà wọ́n pé àwọn ẹ̀dá wo ló tún fẹ́ dá wa nahnu àwa màláyíkà àti tó wa nahnu nusabbihu bihamdik àwọn fọwọ́ mọ́ ní gbogbo àlá ní subhanallah bihamdi subhanallah azim subhanallah bihamdi adada khalqi wa rida nafsihi wa zinata arshi wa midada kalimati. àwọn tí èèyàn ma àwọn èèyàn ò ní fọwọ́ mọ́ wọ́n mọ̀ balẹ̀ eré ilẹ̀ jẹ́ ni ọmọ èèyàn wa nuqaddisu lak àwọn tó dé pé subuhu kudusu là ń ṣe gbogbo gbà mímọ̀ wọ Ọlọ́run subuhu kudusu rabbul malaikati wa ruh. qala inni a'lamu ma la ta'lamun ọlọ́run ọba ní màá dẹ̀dá yẹn èmi máa ń tẹ́ mà ó sì nídìí tí mo fi fẹ́ dá wọn. Suratul Baqara aya 30 lọ́wọ́ àwọn màláíkà wọ́n sọ fọ́lọ́run ọba yìí pé àti sánmà àtórí ilẹ̀ ẹ̀sìn ló yẹ kó wà fún àwọn táwa lókè sánmà à ń ṣẹ̀sìn à ń sìn wọn Ọlọ́run àwọn tó fẹ́ dá yóò ní sìn ọ́ ó sì dá sánmà àti ilẹ̀ nítorí ká máa ṣẹ̀sìn bẹ̀. Ọlọ́run tó sọ nínú àyà mi Ọlọ́run ọba ní huwa alladhi ja'alakum khala'ifal ard Ọlọ́run ọba ní àwọn Ọlọ́run ọba àwa láṣẹ ọ̀yẹ́ ọmọ èèyàn ní àrólé lórí ilẹ̀ àrólé lèmi àrólé nìwọ náà tó bá ti bá rẹ lọ́mọ èèyàn Ọlọ́run ọba aláṣọ ní halifa lórí ilẹ̀. Ọlọ́run ọba ní wa rafa'a ba'dakum fawqa ba'din darajat. Ọlọ́run ọba ní àmọ́ bẹ́ẹ̀ sí jọ́mi èèyàn yẹn o á wà gbé yín lọ́lá jura yín lọ ẹ jura yín lọ ní mímọ́ ẹ jura yín lọ nípò ẹ jura yín lọ nínú arísìkí. Ọlọ́run ọba aláṣọ ní Suratul An'am aya 165 wa min hikmatillahi ta'ala azza wa jal nínú ọgbọ́n àti òye tí Ọlọ́run ọba aláàní jù wá lọ annahu lam yatrikil insana suda Ọlọ́run ò fi ọmọ èèyàn lẹ̀ lásán kọ́kàn máa bẹ nílé ayé bal anzala al-huda Ọlọ́run ọba sọ ìmọ̀nà kalẹ̀ li yafhama dawrahu fil haya kó lè bá gbàgbọ́ yé ìdítọ́lọ̀ nítorí ẹ̀dá. qala habita minha ìtàfi mọ̀ bẹ́ẹ̀ ìpè Ọlọ́run ọba aláàánú ni ó fún wa ní guide. Ọlọ́run ní Ádámù àti Hawa ẹ̀bọ́ sílẹ̀ ẹ̀kú ní sámà ba'dukum li ba'din adu ihbita minha jami'a ẹ máa lọ sórí ilẹ̀ ba'dukum li ba'din adu ẹ máa sọ̀tà ara yín lérí ilẹ̀ ní o èèyàn mèèyàn ìlara ẹ máa bínú ẹ máa jà. wa imma ya'tiyannakum minni huda Ọlọ́run ní àmọ́ o èmi Ọlọ́run sọ ìmọ̀nà kalẹ̀ fún yín ń sọ ẹ̀sìn kalẹ̀ fún yín ẹ̀sìn famanittaba'a hudayi gbogbo ẹni tí bá wá ń tẹ̀lé ìmọ̀nà tí mo sọ kalẹ̀ fala yadhillu wala yashqa kò ní sọnù kò dẹ̀ ní sórí ibú. ẹ̀yin mayami Ọlọ́run dá wa ó wá sọ ìmọ̀nà kalẹ̀ fún wa ìtumọ̀ ẹni pé ìmọ̀nà yẹn ló yẹ ká máa tẹ̀lé láàfin ní sọnù láàfin ní dolórí burúkú ká tó lọ lè bọ́lọ̀. àwọn ìmọ̀nà yẹn ní òjì ká mọ ojúṣe wa kí la wá ṣe ní ayé kí ló yẹ ká máa ṣe. Suratu Taha aya 123 adiwarul insani fil haya kí ni ojúṣe tèmi kí ni ojúṣe tiẹ̀ náà nínú ayé tá a wà yìí. èyí tó ga jù ń bẹ tahqiqul ibadati wa da'watu ilayha òun náà ni ká máa sin Ọlọ́run ká sì máa pe àwọn èèyàn lọ síbi
ká máa sin Ọlọ́run, ká máa sin Ọlọ́run, ká sì máa pe àwọn èèyàn lọ síbi ká máa sin Ọlọ́run. Ojúṣe àkọ́kọ́ nìyẹn. Òun náà ni ojúṣe wa tó ga jù lérí ilẹ̀. Ó wá Ọlọ́run, ó mọ Ọlọ́run, ó máa wá sin Ọlọ́run, ó máa wá pe àwọn èèyàn lọ síbi ká máa sin Ọlọ́run. Ó bẹ̀ lérí àwọn òbí ẹ, àwọn ará ilé ẹ, àwọn ọmọ ẹ, àwọn aládùúgbò ẹ, àwọn ọmọ èèyàn tó mọ̀ rí àtàwọn tó mọ̀ rí. Ó máa sin Ọlọ́run, ó sì máa pe àwọn èèyàn lọ síbi ká máa sin Ọlọ́run. Ọlọ́run bá ní walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut. Ọlọ́run bá ní àwọn Ọlọ́run bá agbédìde gbogbo àwọn èèyàn tá a bá ti dá sílé ayé, àwọn ìjọ kọ̀ọ̀kan, àwọn ọ̀ràn kọ̀ọ̀kan tá a bá ti wá sílé ayé báyìí, Ọlọ́run bá ní a lè gbé òjíṣẹ́ kan dìde láàrin wọn. An i'budu Allaha, ariwo tí òjíṣẹ́ yẹn máa pa òun náà ni pé Ọlọ́run ní ẹ sìn o, ojúṣe yín nìyẹn o, Ọlọ́run ní ẹ sìn o, Allah nìkan ni o, wajtanibu at-taghut, ẹ jìnnà sí taghut. Iná gbé ní taghut jama, Iblis, shaitan, wa kullu ma yu'badu min ghayri Allah. Ẹ jìnnà sí Èṣù o, ẹ sì jìnnà sí gbogbo táwọn yẹn bá ń sìn tó yàtọ̀ sí Allah. Ẹ má bá wọn sìn òòṣà, ẹ má bá wọn ṣẹbọ o. Ọlọ́run bá ní àfọmọ èèyàn lẹ̀ àdúgbò òjíṣẹ́ dìde. Anzalallahu al-kutuba, Ọlọ́run ọba Allah tó wá sọ tírà kalẹ̀, àwọn tírà oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi. Gbogbo àwọn tírà yìí kò sí nǹkan kan tọ́lọ́run ọba Allah torí ẹ̀ sọ kalẹ̀ tí ì bá jẹ́ pé Ọlọ́run sọ kalẹ̀ torí ìmọ̀nà, nítorí kálíbà mọ ojúṣe wa nínú ẹ̀sìn wa. Àwọn òjíṣẹ́ wọ́n ti wá kó lórí ilẹ̀, ta ló kù jama nígbà tó sáwọn òjíṣẹ́ lórí ilẹ̀ mọ́? Al-ulama'u warathatul anbiya. Ojúṣe àwọn àlùfáà nìyẹn, kí wọ́n máa pe àwọn èèyàn lọ síbi ká máa sin Ọlọ́run nìkan, kí wọ́n dẹ̀ máa sọ fáwọn èèyàn pé ká jìnnà sí òòṣà. Gbogbo àfáà tí ò bá mú eléyìí ní àkọ́kọ́ iṣẹ́ kò mọ ojúṣe rẹ̀. Àwọn àlùfáà ní àrólé àwọn ànábì Ọlọ́run. Ad-da'watu ila tawhid, ìmá pèpè lọ síbi la ilaha illallah, òun náà ni ojúṣe àwọn àfáà àkọ́kọ́, ó ní ojúṣe gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí òdodo, torí òun náà ni ìpìlẹ̀ Islam. Ọlọ́run ọba Allah ń sọ nínú al-Qur'an, Ọlọ́run ọba ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ọlọ́run ọba ní èmi Ọlọ́run ọba ò dá àlìjànnú àtẹ̀yẹ èèyàn, èmi ò dá yín fún kankan o. Purpose of creation, mi ì dá yín fún kankan o, illa liya'budun. Bí ìbá jẹ́ kẹ́ ẹ máa wá sin èmi Ọlọ́run. Ọlọ́run ní illa liya'budu o, ó ní illa liya'buduni. Ọlọ́run bá sọ pé mo ìdá yín fún kankan àfi nítorí kẹ́ ẹ máa wá ṣẹ̀sìn. Ó ní ìdá yín fún kankan àfi kó jẹ́ pé mo dá yín torí kẹ́ ẹ máa wá sìn mí. Ó fi ní sí níyẹn, òun náà ni pé òun nìkan náà lágbọ́dọ̀ máa sìn. Torí gbogbo èèyàn tí ń bẹ ní ayé náà ní pé òun ṣẹ̀sìn. Àwọn ya'buduna ghayra Allah, wọ́n ń ṣe ni tí kò kí ń ṣe Ọlọ́run ọba wa. Kálukú náà ní pé dẹ̀ lẹ́lẹ́sìn, alọ́ lè jọsìn, alọ́ lè jọsìn. Ẹ wá rí i pé nígbà tẹ́ ẹ nílé ìjọsìn orúkọ ta lẹ́ ń pè. Wọ́n ní igi làwọn ń pè, àwọn lèyìn ní irin làwọn ń pè, àwọn lèyìn ní omi làwọn ń pè, àwọn lèyìn ní iná làwọn ń pè, àwọn lèyìn ní òkè làwọn ń pè, òkúta làwọn ń pè, yẹ̀pẹ̀ làwọn ń pè, sáré ṣéwù làwọn ń pè, àwọn màláíkà àlìjànú làwọn ń pè. Ẹ̀sìn kọ́ yẹn o. Ọlọ́run ní la liya'buduni, Ọlọ́run ní mi nìkan. Ani ibudullaha wajtanibu taghut. Dhalika sababu tasa'ulil malaika, wọ́n ní eléyìí ló fa ìbéèrè táwọn màláíkà béèrè nígbà tí Ọlọ́run fẹ́ dá wa àwọn ọmọ èèyàn. Àwọn màláíkà wọ́n béèrè lọ́wọ́ Ọlọ́run, wọ́n ní ataj'alu fiha, ìwọ Ọlọ́run ọba ó fẹ́ dá sórí ilẹ̀, man yufsidu fiha, àwọn tó jẹ́ pé wọ́n máa ba eré ilẹ̀ jẹ́. Àkọ́kọ́ bàjẹ́ lórí ilẹ̀ ọ̀nà lẹ́bọ̀. Tí wọ́n bá ní àwọn al-mufsidun al-mushrikun, àwọn tí wọ́n ba orí ilẹ̀ Ọlọ́run ọba jẹ́, tó jẹ́ pé nítorí Ọlọ́run ọba Allah ní ká wá ṣe láyé, wọ́n wá ń yí padà, wọ́n gbé ẹ̀tọ́ Ọlọ́run fẹ́lòmíì, wọ́n fà láàlẹ́, wọ́n ń sin nǹkan míì. Àwọn làkọ́kọ́ oníbàjẹ́ lórí ilẹ̀ ayé.
àwọn màláíkà yìí ti sọ fún Ọlọ́run Ọba wọ́n ní ìwọ Ọlọ́run Ọba wọ́n ń béèrè lọ́wọ́ Ọlọ́run Ọba yìí pé ìwọ Ọlọ́run Ọba ataj'alu fiha man yufsidu fiha ó fẹ́ fi sórí ilẹ̀ àwọn tí wọ́n máa bà ilẹ̀ jẹ́ wa yasfiku dimaa àtàwọn tí wọ́n máa dẹ̀jẹ̀ sílẹ̀ tí wọ́n máa para wọn. àwọn màláíkà ní wa nahnu nusabbihu bihamdika àwọn ń ṣe subhanallah bihamdihi àwọn ń fọ ọmọ ní sánmà wa nuqaddisu laka àwọn sì ń gbé títóbi fún Ọlọ́run Ọba wa. wọ́n ní kí ló táwọn màláíkà fi sọ báyìí torí pé àwọn màláíkà mọ̀ pé ìdí pàtàkì tọ́lọ́run fi dá wa wá sí tọ́lọ́run fi dáyé ìdí pàtàkì tọ́lọ́run fi dáyé àti gbogbo tó wà nínú ayé nítorí ká máa wá sìn. àwọn wá ń sọ fọ́lọ́run Ọba yìí pé àwọn ṣẹ̀ṣẹ̀ ń sánmà àwọn tí wọ́n fẹ́ dá sórí ilẹ̀ yìí wọ́n máa balẹ̀ jẹ́ wọ́n dẹ̀ máa para wọn ni o wọ́n máa ṣẹbọ wọ́n sì máa hùwà burúkú wọ́n sì máa para wọn wọ́n máa jagun ń ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ jàmá nítorí owó nítorí ọlá nítorí tó máa tán. àwọn màláíkà wa ní ìwọ Ọlọ́run Ọba ó tún fẹ́ dá àwọn èèyàn kan àwọn ẹ̀dá kan sórí ilẹ̀ tí wọn ò ní sìn ọ́ tó jẹ́ pé ìbàjẹ́ wọn máa ṣe. eléyìí jó yé wa yìí pé Ọlọ́run Ọba Allah dá wa nítorí ẹ̀sìn bó ṣe dá àwọn màláíkà náà nítorí ẹ̀sìn. ẹ wá rí ìjọsìn tọ́lọ́run Ọba Allah torí ẹ̀ dá wa yìí a gbọ́dọ̀ gbọ́ yìí. al-ibadatu ismun jami'un li kulli ma yuhibbuhu Allah wa yardah min al-aqwali wal-a'mali adh-dhahira wal-batina. ìdí wọ́n pè ní ìjọsìn kìí ṣe tawhid ìgbàgbọ́ ká má ṣẹbọ nìkan ara ìjọsìn òun náà ni ká máa kírun ká máa gbàwẹ̀ ká máa yọ zaka ká máa lọ hajj ká máa ṣokùn ẹbí ká máa ṣe dáadáa sóbì ká máa tọrẹ ká máa ṣàánú àwọn èèyàn. wọ́n ní ìjọsìn ó ti kójọ gbogbo ohun tí Ọlọ́run Ọba Allah pa wá láṣẹ tọ́lọ́run fẹ́ ká máa ṣe tọ́lọ́run Ọba Allah yọ́nú sí nínú àwọn ọ̀rọ̀ sísọ àbá àwọn iṣẹ́ èyí tó hàn àbí èyí tó pamọ́. àdáwọ̀tò la tawhid ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wọ́n ní ká máa pèpè síbi tawhid yìí ó jẹ́ ọ̀kan nínú ojúṣe àwa tá a jẹ́ ọmọ èèyàn. alákọ̀ọ́kọ́ àwa táwa pèpè lọ síbi tawhid àwa náà kọ́kọ́ gbọ́ tawhid yẹn yé a gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ yé ipe kí ni wọ́n ń pè ní tawhid kí ni wọ́n ń pè ní ìgbàgbọ́ kí ni wọ́n ń pè ní ìmọ̀lọ́nlọ́kan. ìmọ̀lọ́nlọ́kan yìí òun náà ni ká gbà pé kò sẹ́ni tí ó dá gbogbo nǹkan àfi Allah nìkan. àdà tawhid rububiyya òun ní ń darí gbogbo nǹkan òun ní ń fún wa ní gbogbo ta ní òun ní ń provide gbogbo nǹkan fún wa. tawhid òun ní ká gbà pé Ọlọ́run Ọba Allah lọ́ba tí ó ń darí ọ̀rọ̀ wa ní darí àlámọ̀rí wa òun nìkan lọ́ba tó dá wa òun nìkan lọ́ba tó lè mú wa kó láyé. iṣẹ́ Ọlọ́run Ọba òun nìkan ní ń dá ṣe. tawhid ká máa ń sin Allah nìkan kó jẹ́ pé Ọlọ́run Ọba Allah nìkan la máa pè Ọlọ́run Ọba Allah nìkan la máa forí kanlẹ̀ fún ìlà máa rùkú fún Ọlọ́run Ọba Allah nìkan lọ́ba tí a máa tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run la fọkàn sí. gbogbo eléyìí ni wọ́n ń pè ní tawhid. Ọlọ́run Ọba Allah nìkan lọ́ba tá a máa pẹran fún Ọba Allah nìkan lọ́ba tá a gbára lé eléyìí ni wọ́n ń pè ní tawhid. àkọ́kọ́ ojúṣe wa nu li'anna tawhida asasu ad-din torí pé ìpìlẹ̀ ẹ̀sìn òun náà ní tawhid tí tawhid bá ti bàjẹ́ gbogbo ìjọsìn tó kù ó ti bàjẹ́ kọ́lọ́run Ọba Allah kó má jẹ́ sìn wọ́n bàjẹ́ o. wal akhlaqu tayyiba juz'un la yatajazza'u min al-ibada bal hiya ghayatuha. wọ́n ní ẹ̀rí àwọn ìwà rẹ̀ ara ẹ̀sìn ni o ká má máa sọ pé ẹ̀jẹ̀ á fi wà kẹ́sìn ìwà gangan lẹ̀sìn ẹ̀sìn gangan ni wọ́n ń pè ní ìwà tí wọ́n ti lẹ́yìn ò níwà kò lẹ́sìn náà torí pé Ànábì ní innama bu'istu li tamami makarimil akhlaq Ànábì ní wọ́n gbé mi dìde ẹ̀rí sababul ba'tha wọ́n gbé mi dìde kí n wá máa wùwà dáadáa fún yín kẹ́ ẹ máa wá kọ́sẹ̀ mi kẹ́ ẹ lè bá a dá níwà ẹ̀yọ́ mi èèyàn wọ́n gbé mi dìde fún yín. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wọ́n ní kọ́dà gbogbo àwọn ìran àtàwẹ̀ tá ń gbà torí kó lè bá a tún ọkàn wa ṣe ni tọkàn bá ti da ìwà ó ṣe kínní ìwà ó da
àwa tá jẹ́ mùsùlùmí òdodo àwa látún ayé ṣe ojúṣe wa nìyẹn. Ọlọ́run bá aláàní kuntum khayra umma, Ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lẹ dájú ukhrijat linnas, ẹ̀yin la mú jáde fáwọn èèyàn, gbogbo àwọn èèyàn tó kù ẹ̀yin la mú jáde fún wọn tí wọ́n mọ̀ kọ́ sí tí wọ́n fi mójúṣe wọn. ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar, ẹ̀yin lẹ máa pàṣẹ dáadáa ẹ̀yin lẹ máa kọ̀ bàjẹ́ torí pé mùsùlùmí lẹ́yìn, ẹ̀yin ní tírà ẹni guide ẹ̀yin kà ṣe má ṣe gbogbo ẹ̀ ti wà nínú òwe yín, ẹ̀yin dẹ̀ ti mọ̀. Gbogbo àwọn tó kù tí wọ́n ṣe mùsùlùmí wọ́n máa gbégbé ṣe ayé bí ẹranko ni. Téèyàn bá ti ní Islam kò ní yàtọ̀ sẹ́ranko. Ẹranko bá tọ̀ oye sí máa tábà ajá ẹ̀yin rájá tó tábà rí ẹ̀yin rí ewúrẹ́ tó sì gbọ̀nsẹ̀ tó tábà rí. Ọmọ èèyàn ní tábà tó ti jẹ ọmọ èèyàn tó jẹ́ mùsùlùmí ni o. Ọmọ èèyàn tí yẹ bá ṣe mùsùlùmí bóòlù òun náà máa ṣe kò ní sí ìyàtọ̀ láàrin ìṣẹ̀mí rẹ̀ àti ìṣẹ̀mí ẹranko. Ọmọ èèyàn tó jẹ́ mùsùlùmí òun náà ní so igi kan tó lóyún kan tó bímọ. Àwọn ẹranko wọn kì í so igi wọn kì í lọ́dọ̀ àná ẹran ọ̀lànà. Ní ọtí ọmọ èèyàn náà tí ó bá ti ní Islam òun náà yóò máa wá máa ní àṣepọ̀ yóò máa gbéyàwó yóò máa lọ́kọ láyé so igi. Ìgbésí ayé ọmọ èèyàn ò ní yàtọ̀ sí tẹranko tó yìí bá ti ní Islam. Islam tó lọ́wọ́ bá aláà fún wa yìí yóò jẹ́ ká mọ ojúṣe wa. Gbogbo ẹ̀sìn tá à ń sìn pátá ọwọ́ kọ́ wa níwà ní òótọ́ ká ní àmánà ká mọ òwà dáadáa sáwọn èèyàn ẹni tó jẹ́ muslim àti ẹni tí ì ṣe muslim. Islam ó kọ́ wa débi pé la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid din. Ọlọ́run bá ní òun ọkọ̀ fún yín kẹ́ ẹ má ṣe dáadáa o kẹ́ ẹ má ṣe dáadáa o sáwọn tí ó bá yín jà nínú àwọn tí ì ṣe mùsùlùmí. walam yukhrijukum min diyarikum, àwọn tí wọ́n lé yín kúrò nílé wọn jà yín lógun. an tabarruhum, Ọlọ́run bá ní ẹ má ṣe dáadáa sí wọn. Ẹ̀sìn ní ọ̀pápọ̀ ìjọ́mi èèyàn papọ̀ èèyàn ni wọ́n náà. al-insaniya ìjẹ́ èèyàn yẹn oye ojúṣe rẹ ní kọ́ ọmọ ṣe dáadáa sọ́mọ èèyàn. an tabarruhum wa tuqsitu ilayhim, kọ́dà àwọn ẹranko Islam ní ká bá ṣe dáadáa sí wọn. udhibat imra'atun fi hirra, Ànábì ní arábìnrin kan wọ́n sì wá jù síná torí pé ó mú olóńgbò kan habasataha ó so mọ́lẹ̀. la hiya tarakatiha ma at'amatiha wa la hiya tarakatiha, kò fún olóńgbò yẹn lóúnjẹ lẹ́yìn náà kò tún wá jẹ́ kó máa jẹ fún rẹ̀ káàkiri hatta matat, títí tí olóńgbò náà tó fi wá kú síbi tó so mọ́. wa dakhalati an-nar, Ọlọ́run bá sì ní kí wọ́n kọ́rúkọ arábìnrin yẹn sínú àwọn tí wọ́n wọ̀ náà lọ. Ẹranko gan wọn ni ká máa ṣe dáadáa sí ká tó wá pé ọmọ èèyàn. Islam wa ma arsalnaka illa rahmatan lil alamin, Ọlọ́run bá ní Islam àánú ni Ọlọ́run fi ṣàánú gbogbo ayé ni, ó fi ṣàánú wa ó fi ṣàánú gbogbo àwọn tí ìṣẹlẹsìn wa. Ojúṣe wa òun náà ni ká máa wà dáadáa kí wọ́n ní mùsùlùmí ní alájì yẹn mùsùlùmí ní alájà yẹn àfáà yẹn mùsùlùmí ni bróda yẹn mùsùlùmí ni sísítà yẹn mùsùlùmí ni, torí ẹ̀ ló ṣe dá níwà. Ojúṣe wa ni ká gbé Islam jáde sí àwọn èèyàn, ká jẹ́ relationship wọ́n dáa pẹ̀lú àwọn èèyàn, human relation ó pàtàkì. Ká máa wà dáadáa ká máa ṣe dáadáa, eléyìí ni wọ́n ń pè lẹ́sìn. Ká máa wò pé bàbá ti kírun mọ́ṣáláṣí ẹ̀sìn ti parí síbẹ̀, tàbá ti há Kùránì ẹ̀sìn ti parí, tàbá ti há àdísì ẹ̀sìn ti parí, tàbá ti lọ Mákà ẹ̀sìn ti parí. Ẹ̀sìn pọ̀ o tí wọ́n ń pè lẹ́sìn òun náà ni gbogbo ojúṣe wa tí Ọlọ́run pa wá láṣẹ nínú Kùránì ibi ká máa ṣe tó bá sì ti ń ṣe ọmọ gbalada. ad-dawru thani, ojúṣe ẹlẹ́ẹ̀kejì kí n lápò ojúṣe alákọ̀ọ́kọ́ tahqiqul ibadati wa da'watu ilayha, ká gbọ́ Ọlọ́run gbọ́ ká máa sin Ọlọ́run ká sì máa pèpè sí inú ẹ̀sìn Islam, káwọn èèyàn kan lè bá mójúṣe wọn kan lè bá sin lọ́wọ́ bá kan sì lè bá pè àwọn ẹlòmíín náà síbẹ̀. Ojúṣe àkọ́kọ́ nìyẹn. Ojúṣe ẹlẹ́ẹ̀kejì òun náà ni ta'mirul ard, ojúṣe ọmọ èèyàn nínú ètò ìṣẹ̀mí. Ibi tí Islam dáadé bó ṣe kọ́ wa bá ṣe kírun, tó kọ́ wa bá ṣe gbàwẹ̀, tó kọ́ wa bá ṣe hajj, òun ló tún wá kọ́ wa bá ṣe dá láwùjọ, bá ṣe tún àwùjọ ṣe. Ká tún àwùjọ ṣe yìí òun ní í ṣe pẹ̀lú gbogbo nǹkan tí abùkátà sí nínú àwùjọ wa, tá a fi rójú ṣẹ̀sìn, tá a fi ráyè ṣẹ̀sìn, tá a fi fọkànbalẹ̀ ṣẹ̀sìn.
òun ni wọ́n pè ní humanity. ẹni tó bá ti jẹ́ mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ mọ̀ pé bóun ṣe jẹ́ mùsùlùmí tí ń kírun tí ń gbààwẹ̀ tí ń ka Quran tí ń dìde lóru tí ń ṣe àsìkáàrì tí ń ṣẹ̀sìn Islam tó nígbàgbọ́ tí ó ṣẹbọ kó mọ̀ pé ojúṣe wọn ẹlẹ́ẹ̀kejì tó pàtàkì òun ni ta'amirul ard. òun náà ni bóun láti tún orí ilẹ̀ ṣe, bóun ni orí ilẹ̀ ò ṣe ní dàrú mọ́ wa lọ́wọ́. ọlọ́wọ́n bá ní wa ansha'akum minal ardi wasta'marakum wa ansha'akum minal ardi wasta'marakum fiha. ọlọ́wọ́n bá ní mo dá yín láti inú ilẹ̀ ẹ̀yọ́ mẹ́yàn wasta'marakum fiha, mo wá fi ẹ̀yọ́ mẹ́yàn ṣe alámòjútó orí ilẹ̀. ọ̀rọ̀ ti kú ní ọ̀rọ̀ mọ́ṣáláṣí báyìí àti bọ́ síta mọ́ṣáláṣí. ó jáde ní mọ́ṣídìí báyìí jàmá ọmọ wa wo kíní lọ lórí ilẹ̀, ta ló fẹ́ ṣàǹfààní fún, ta ló fẹ́ tún tiẹ̀ ṣe, kíní contribution rẹ nínú àwùjọ, ìrànlọ́wọ́ ló fẹ́ ṣe fáwọn olórí tìlú ó fi dáa, àwọn níbọ̀ rẹ bó lọ́rọ̀ wọn sì rọrùn, àwọn mùsùlùmí bó ni wọ́n sì máa ń gbégbé ṣayé dáadáa, àwọn kèfèrí bó ni wọ́n sì máa ń gbégbé ṣayé dáadáa, bó ni ààbò ó ṣe wà nílùú, báwo ni jíjẹ mímu ó ṣe ṣe kíní bó ṣe rọrùn. àwọn èèyàn láṣẹ o. ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n sọ ayé àtọmọ́ka yìí anábì ní inna dunya, anábì ní ilé ayé yìí hulwatun khudra, anábì ní ó dùn gan ilé ayé dá. fa inna Allaha mustakhlifukum fiha, ọlọ́wọ́n bá Allah ló fi ẹ̀yàn mẹ́yàn ṣe àlífà lórí ilẹ̀. fa yanzuru kayfa ta'malun, ó wá fẹ́ wo iṣẹ́ òlẹ̀ yìí náà fẹ́ ṣe, kí ni contribution yín, bọ́ọ̀lù ti fẹ́ touch life for àwọn èèyàn, bóòlù ṣe fẹ́ kó láyé tí wọ́n máa sọ pé lẹ́yìn ọlá ọlọ́run ìyá alágbájá òun ló jẹ́ kí ayé rọrùn fún mi. bóòlù ṣe fẹ́ jáde láyé táwọn èèyàn máa sọ pé ṣe rí ilẹ̀ yìí bó ṣe dá yìí àwọn ni wọ́n tún ṣe o, ojú ọ̀nà tí ń yọ òkòlòlò yìí àwọn ni wọ́n ṣiṣẹ́ lérí ẹ̀, ṣe rí ètò ààbò àwọn ni wọ́n mójútó. Islam kì í ṣe pé ká kírun nìkan lọ́bẹ̀ wá, kìí ká gbààwẹ̀ nìkan, ká máa ṣe dáadáa, ká máa tún àwùjọ ṣe. qad ja'ala Allahu al-insana khalifatan fil ardi muhafizan la mufsida. ọlọ́run ọba Allah fi àwọn ọmọ èèyàn ṣe àrólé lórí ilẹ̀, ká wá mójútó ilé ayé. àwọn aláma mójútó ilé ayé kìí ṣe àwọn ẹran yẹn a máa jẹ wọ́n ni, èyí tó bá ṣe jẹ bẹ́ẹ̀. àwọn ẹran àwọn ọ̀rẹ́ láti tún orí ilẹ̀ ṣe. oye tó o bá gbé èlùbọ́ rẹ àbí oúnjẹ rẹ sílẹ̀ sí kílẹ̀ náà ṣe ẹran máa jẹ, tọ́bù yẹn bá bọ́ sínú omi ẹja máa jẹ, wọn ní ti jáde wípé ẹja sànú ẹ o, bá kéèké bá bọ̀ máa ta ọ́, bọ́ bá farabalẹ̀ fájà ajá máa gé ọ jẹ. gbogbo àwọn ẹranko tọ́lọ̀ ń dá wọn ní làákàyè, Ọlọ́run dá àwọn fáwa, ó wá dá àwa fún àtúnṣe orí ilẹ̀. ọlọ́wọ́n bá ní walladhi khalaqa lakum ma fil ardi jami'a, ọlọ́wọ́n bá ní gbogbo tó wà lórí ilẹ̀ pátá ẹ̀yin ni mo dá fún, àtẹ̀yí tí mí àtẹ̀yí tí ò mí, tó bá ti yàtọ̀ sí èèyàn ọlọ́run lẹ́yìn lẹ́ni. gbogbo ẹranko, gbogbo ẹja, gbogbo adìẹ, gbogbo ẹyẹ tó bá ti jẹ àwa ni, èyí tó bá ti jẹ a máa lò fáǹfààní mi. wọn ò sì lè tán lórí ilẹ̀, wọn máa pọ̀ sí ni, nítorí pé ọlọ́run fún àwa lójúṣe tó ló gbé kọ́ wa lọ́rùn tó fẹ́ ká ṣe. ó wá mọ̀ pé a lè lójúṣe yẹn ṣe àbí tí ìṣẹ̀mí wa bá rọrùn, ló ṣe kó ẹja sínú mi sọmọlú irú ẹja tẹ̀ ń jẹ́ lóyún. lọ́lọ́wọ́ bá aláàṣẹ kó àwọn ẹran màálù oríṣiríṣi tá ń jẹ, ọlọ́run fún wa lómi látòkè sánmà, ọlọ́wọ́ bá aláà fún wa látẹ́gùn, ọlọ́wọ́ bá aláà fún wa ní àwọn oore tó wà lábẹ́ ilẹ̀, ọlọ́wọ́ bá aláàṣẹ wa ní àrólé tí wọ́n máa tún orí ilẹ̀ ṣe. èyí ló fi jẹ́ pé àwọn màláyíkà wọ́n sọ fún ọlọ́wọ́ bá yí pé àwọn ọmọ èèyàn ò ní tún orí ilẹ̀ ṣe. gbogbo àwọn provisions, gbogbo àwọn nǹkan tó dá sílẹ̀ ayé yìí tó bá ti dá ọmọ èèyàn sáàrin wọn, wọ́n mọ̀ sí lò, wọ́n jẹja tán wọn ní kírun, wọ́n jẹran tán tí kò wọ́n bá le ẹsẹ̀ ni wọ́n mọ̀ sí kíní ni wọ́n máa dá, wọ́n máa para wọn lérí gbogbo àwọn oore tí Ọlọ́run ṣe sínú ayé. epo tó wà lábẹ́lẹ̀ wọ́n máa torí ẹ̀ para wọn, omi wọn ò ní fúnra wọn mú, oúnjẹ wọn máa fẹ́ fi para wọn. ataj'alu fiha, ìwọ Ọlọ́run ọba ó fẹ́ fi sórí ilẹ̀ ma yufsidu fiha
àwọn ẹ̀dá tí wọ́n máa balẹ̀ jẹ́ wa yasfiku dima tí wọ́n máa para wọn la ya'mirunaha wọn ò ní tún ayé ṣe bal yufsidunaha wọ́n máa bayé jẹ́. ẹ táwọn màláíkà sọ nípa wa ní wọ́n ń ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ ọlọ́run níjọ́ ṣe mímí la o ọlọ́run níjọ́ ṣe mọ́wọ́ náà la o àwọn màláíkà ní nǹkan méjì lẹ́ẹ̀ máa ṣe ẹ máa ṣe bàjẹ́ oyè lẹ́yìn náà ẹ máa para yín gbogbo bí wọ́n ti ń ṣe bàjẹ́ má débẹ̀ gbogbo ọ̀ràn àbàjẹ́ má bá wọn ṣe torí tó bá ń ṣe o ti disappoint Allah ojúṣe rẹ o ti gbé kalẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó sọ fún àwọn màláíkà pé èmi ò dá yín tí mo fẹ́ dá o inni a'lamu ma la ta'lamun mo mọ̀ tẹ́ ẹ̀ mọ̀ wasailu ta'mir al-ard gbogbo wa náà ni ó wà lẹ́mìí wa nígbà tá a gbọ́n tí ọlọ́run bá sọ yìí wípé àwọn màláíkà sọ pé àní torí lẹ́sẹ̀ àwa wá pinnu pé àwa ò ní sí nínú àwọn oníbàjẹ́ torí àwọn oníbàjẹ́ ayé wọn máa bàjẹ́ ọ̀run wọn náà máa bàjẹ́ nígbà tó ọlọ́run bá aláàtọ̀ dá ilé ayé bó ṣe dá yìí tó wá kó gbogbo àwọn professions àwọn nǹkan mèremère síbẹ̀ téèyàn wá mú gbogbo àwọn tọ́lọ́run bá aláàdá téèyàn wá fi ń ṣèkà téèyàn wá torí ẹ̀ para yín tẹ́ ń pa àwọn yẹn lẹ́kún tẹ́ ń bá àwọn yẹn nínú jẹ́ tẹ́ ń bá ta àwọn yẹn jẹ́ ọlọ́run bá aláà ò ní ṣe dáadáa fún tọ̀hún náà tó bá kù láyé ẹni tí ọba ti ba eré ilẹ̀ jẹ́ wọ́n ní abẹ́ ilẹ̀ inú ilẹ̀ sàárè rẹ̀ ò ní rọrùn man afsada al-arda udhiba tahta al-ard gbogbo ẹni tó bá ti borí ilẹ̀ jẹ́ tó bá ti wọnú sàárè báyìí nínú ilẹ̀ yẹn ń lọ lè jìyà mẹ́ wa yu'adhabu yawm al-ard níjọ́ tọ́lọ́wọ́n bá aláàbá tó wá gbé àdìde ọlọ́run sì wá fi sínú ná kọ́lọ́mọ́ fi asínú àwọn olùbalẹ̀ jẹ́ àwọn nǹkan wọlé àmọ́ ṣe wasailu ta'mir al-ard tá a fi mọ̀ pé à ń torí ilẹ̀ ṣe alákọ̀ọ́kọ́ nashrul ilmi an-nafi' gbogbo wa ká mọ̀ pé ọ̀dọ̀ ọ̀ràn yàn lérí wa ká máa lọ lè kọ́ mímọ̀ al-ilm ash-shar'i wad-dunyawi ìmọ̀ ẹ̀sìn àti máa yé ìmọ̀ mélòó mo pè é jàmọ́ ìmọ̀ ẹ̀sìn àti kíni àti máa yé sẹ́ni bẹ́ẹ̀ bá nìkan tí ò nìkan ayé rò ní balance ìmọ̀ ẹ̀sìn la fi sin Ọlọ́run ìmọ̀ ẹ̀sìn la fi gbénú ayé ẹlòmí ìmọ̀ ẹ̀sìn ní òní tó fi ṣe kíni tó fi pokùnso lérí ìṣòro kékeré ẹyọ ọ̀kan tó ní tẹ́lẹ̀mí ń gbé mẹ́wàá rẹ̀ káàkiri tí ń fi rẹ́rìn káàkiri ọ̀dẹ̀ wọlé ọ̀dẹ̀ bù kan jẹ wọ́n ní alájà ńkọ́ wọ́n ní alájà ti kú o kí ló ṣe wọ́n lọ pokùnso kí ló ṣe bọ́dà yẹn wọ́n ló ti kú láàárọ̀ yìí kí ló ṣe wọ́n ló gbé nǹkan jẹ ìmọ̀ ó ní òní al-imanu bil-qadar al-imanu bil-qadar ọ̀tá kò ní mà nípa kádàrá bẹ́ẹ̀ ọba ti ní mà ó tiẹ̀ nípa tawhid ọkàn rò níbalẹ̀ ìfọkànbalẹ̀ sí lọ́gàdì nínú gbogbo táwọn wá nínú ayé táwa yìí tọkàn ọba ti balẹ̀ nínú ayé gbogbo tọ́lọ̀ bá ṣe fún ọ ò ní kankan ọ wà lè nífọkànbalẹ̀ ala bi dhikrillahi tatma'innul qulub ọlọ́run ọba ní ìrántí ọlọ́run zikiri ká máa ṣe zikiri ká máa ka azikari ká máa ṣàdúrà òní máa fọkàn yẹn balẹ̀ ẹni tí ọba ní mẹ́sìn tó wá di mílíọ̀nìyà owó nìyẹn yóò máa ní yóò sì máa lò nínú payà nínú wàhálà nínú dààmú ní depression tí asógètì ó sùn tí ó falala bàbá mílíọ̀nìyà sì ń bẹ lókè tí ń ru tí gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ ti ń ru látara ẹ̀ní ìmánì ìmẹ̀sìn pàtàkì fọ́mọ èèyàn ó tún wá pàtàkì ká máa kọ́ àwọn èèyàn ìmọ̀ ayé la fi jẹun òun náà pàtàkì ló fi jẹ́ pé àkọ́kọ́ súrà tó kọ́ sọ̀kalẹ̀ àbí àwọn àyàtì tó kọ́ sọ̀kalẹ̀ ọlọ́ni ikra ọlọ́ni wọ́n èèyàn lọ́lẹ̀ ká read wa rabbukal akram ọba rẹ̀ ọba alápọ̀nlé jùlọ ni o allazi allama bil qalam ọba yìí lọ́ba tó kọ́ kálámù ní ìmọ̀ allama al insana ma lam ya'lam òun lọ kọ́ ọmọ èèyàn ní ìmọ̀ tí ó mọ̀ torí kọ́ ọmọ èèyàn kó lè bá àmọ́ ojúṣe rẹ̀ tó o bá nímọ̀ oyé nípa engineering báwo ló ṣe fẹ́ tó lé báwo ló ṣe fẹ́ tó kọ̀mpútà báwo ló fẹ́ ṣàǹfààní fáwọn èèyàn gbogbo ìmọ̀ ayé tí ó bá ti takò tọ́lọ́run ọba gbogbo ẹ̀ ní máa ń ṣàǹfààní torí pé ìmọ̀ ayé àti mẹ̀sìn méjèèjì ìtawófò ni ó so mọ́ra wọn ni ọmọ ya tawfiru furasi al-amal ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ojúṣe wa òun náà ni ká gbìyànjú ká kírètì iṣẹ́ àwọn ọmọ èèyàn ká kírètì iṣẹ́ fáwọn èèyàn lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́ ìmọ̀
fi kulli al-majalat ní gbogbo fíìdì tí kálukú bá wà. Ojúṣe ìjọba ni, ojúṣe àwọn aráàlú ni, àtàlímí àwọn tó máa lọ lè kọ́yàn bá ṣe ń kọ́yàn lẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ wáṣẹ́ fún wọn tí wọ́n fi máa kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́. Kí wọ́n gbéra kalẹ̀ yìí pé yunifásitì tó wà o ọmọ gba àwọn èèyàn ṣiṣẹ́, ìwọ náà ọkọ̀ skul ọmọ gba àwọn èèyàn ṣiṣẹ́, ká máa kọ́ àwọn ọmọ èèyàn lẹ́kọ̀ọ́ torí tí ó bá ti ṣẹ́kọ̀ọ́ ọmọ èèyàn níyàtọ̀ sẹ́ranko. Àti bí àwọn tá a wà ní láyìn medicine tó jẹ́ pé ètò ìlera ìlà wa kọ́ la mọ̀, ìjọba gbọ́dọ̀ provide gbogbo tí wọ́n máa fi ṣiṣẹ́ kó sì gbà wọ́n ṣiṣẹ́ láti máa tọ́jú àlàáfíà àwọn aráàlú. Eléyìí ni túmọ̀ pé à ń tún eré ilẹ̀ Ọlọ́run bá ṣe. Àtijárí business gbogbo àwọn tá a mọ̀ nípa òwò bí wọ́n ṣe ń ṣòwò àti kọ́ tán a gbọ́dọ̀ wáṣẹ́ fún wọn. Ìyẹn ní mà kò ṣiṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ ń jáde school nísìnyí iṣẹ́ ò sí láwùjọ. Tawfir fursul amal ká máa provide iṣẹ́ fáwọn èèyàn ó jẹ́ ojúṣe pàtàkì fún ìjọba àti individual ẹnì kọ̀ọ̀kan wa. Kọ́dé pé gbogbo wa ni ká gbà pé tẹ́nìkan bá ti jáde tó bá ti jọ́ mi èèyàn tó bá ti kọ́ nǹkan kan tó ń ṣàǹfààní fẹ́sìn àbí ń ṣàǹfààní fáyé ẹ gbọ́dọ̀ wáṣẹ́ fún. Ẹ wáṣẹ́ fáwọn àfáà, àyíníṣẹ́ ló mú wọn di babaláwo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ti ṣe babaláwo lénìí àyíníṣẹ́ ni. Káṣí kọ́ ọmọlẹ́kọ̀ọ́ ara aṣẹ́ ni àmọ́ wọn ò kéwú dójú àmì tí wọ́n fún wọn tí wọ́n fẹ́ kọ́ àwọn èèyàn. Ẹ wà mọ̀ sí workshop ẹ mọ̀ ṣe seminar fún wọn ẹ fún scholarship ẹ máa ràn wọ́n lọ́wọ́ ẹ máa ra tírà fún wọn títí àwọn náà fi ní ìmọ̀ tó bá ti wá ní ìmọ̀ yẹn tán wọ́n máa kọ́ àwọn ẹlòmíì torí yín tó bá ní o lè fún yàn what you don't have you can't give. Ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ojúṣe eléyìí ẹ má jẹ́ à sọ pé ìjọba nìkan ẹ má jẹ́ à gbára lé ìjọba nìkan, ìjọba wọn máa ṣe tiẹ̀. Àwọn tá a jẹ́ àwọn rijalul a'mal àwọn tá a jẹ́ ọlọ́lá olówó àwọn náà á máa sì gbìyànjú títí wa náà. Ṣé rí ètò ìṣẹ̀mí bá ṣe jẹ bá ṣe mu kò kéré nínú ojúṣe wa o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ lónìí kí ló sún wọn débi ẹbọ? Òṣì, jíjẹ mú kò lówó lọ́wọ́ ó tún lọ lè kó fún bàbá aláwo lòsì, kò rí jẹ ó tún lọ lè fún àfọ̀njálàbí ẹlẹ́bọ oyé pé kọ́ bá òun ṣe oògùn bóun bá lóògùn owó ni ṣé yọ́ mọ bẹ́ẹ̀ bí ọwọ́ wọn ṣe ibi tó wà ní ọwọ́ àjẹmọ́ kí ló dé ò ṣe oògùn owó yẹn kí ló dé ò ṣe bá kọ bí ẹ̀ ni wọ́n ń gbá wọ nígbà tí ò nímọ̀ nípa Ọlọ́run bá ní báyìí idha qudiyati salah Ọlọ́run bá ní tẹ́ bá ti kírun tán ẹ má jókòó mọ́ṣáláṣí máa o fantashiru fil ard ẹ jáde ẹ wáṣẹ lọ wabtagu min fadlillah ẹ wá ọlá Ọlọ́run káàkiri ẹ wá rísìkí lọ. Bọ́ọ̀lù tó fẹ́ jókòó tó fẹ́ sẹ̀mí inú ayé kò rọrùn. Àwa tí Ọlọ́run ti wá kẹ́ táwa ti lọ́nà àwọn yòókù wa yẹn náà a gbọ́dọ̀ wá ọ̀nà fáwọn yẹn náà. Eléyìí ni ó jẹ́ pé à ń ṣe kíni à ń ṣe ojúṣe wa. Ojúṣe wa ni ká gbìyànjú kárí pé gbogbo àwọn tí wọ́n ní ìmọ̀ tíọ́rì tiwa ó wá kó kíni jama ọkọ̀ pírátíkà. Kọ́lọ́n wọlé àánú ẹ̀ gbogbo àwọn tí wọ́n wá àbáyọ ọlọ́mọṣà lànà àbáyọ fún wọn. Kọ́lọ́n fà wá náà sínú àwọn tí wọ́n máa ràn wọ́n lọ́wọ́. Ẹlẹ́kẹta nínú àwọn ọ̀nà tá a máa fi tún orí ilẹ̀ ṣe insha'ul a'mal at-tanmawiyya li ta'mil al-ardi wa tashmulu kulla ma yahdufu li-istithmar khayrat al-ard. Kí gbogbo wa ká gbìyànjú kárí pé à ń dèfẹ́lọ́pù orí ilẹ̀ ojúṣe wa ni ká má jẹ ilẹ̀ ọkàn wà láì sáǹfààní kan bẹ́ẹ̀. ẹ wá Áfíríkà wa ta wà yìí jama ẹ rí ilẹ̀ lọ́tún tẹ́ bá ń travel ẹ rí ilẹ̀ lọ́sì rẹpẹtẹ àwọn ilẹ̀ yẹn nítorí wà fún fertile land àwọn ilẹ̀ tá a lè fi dáko. Ojúṣe ìjọba òun náà ni kí wọ́n gbé owó jáde láti fi dáko. Gbogbo àwọn tí wọ́n kàwé tí wọ́n ríṣẹ́ wọ́n mọ̀ ṣe kíni wọ́n mọ̀ máa ṣiṣẹ́. Gbogbo àwọn tí wọ́n rìn káàkiri tí wọ́n rí tí wọ́n jẹ ẹ dà wọ́n sóko ẹ kọ́lé síbẹ̀ fún wọn wọ́n mọ̀ wá bẹ́ẹ̀. Àyèmójúṣe ìjọba àyèmójúṣe àwọn aráàlú olófà tí ìyà fi ń jẹ wá ìtọ́lọ́run fi sí abẹ́ẹ̀lẹ̀ fún wa láfíríkà ń bí nínú àwọn oore tó wà abẹ́ẹ̀lẹ̀ oye tí gbogbo wa tí a bá ń gbádùn bẹ́ẹ̀ tá a dàbí àwọn ará Saudi tí gbogbo wa dẹ̀ gẹ́gẹ́ bí ará Saudi ìkẹ́tọ́lọ́run bá aláàfin sábẹ́ẹ̀lẹ̀ fún wa a lò á tún lò sẹ́kùn a máa lò sẹ́kùn àmọ́ nígbà tí ìjọba ọmọdúnṣe ẹ̀ gbogbo àwọn èèyàn ńláńlá tó wà ń lù àwọn àfáà tí wọ́n bá jọba sọ̀rọ̀ àwọn kan ọmọdúnṣe wọn
táwọn yìí máa ní gọ́fìnà nìkan wá pírẹ́sidẹ̀ntì nìkan wá kálukú náà máa ronú irọ́ tí wọ́n pa tí ó fi rówó gbà sákò títí ẹ̀. àwọn ọ̀dọ́ bó la ṣe fẹ́ provide iṣẹ́ fún wọn hàn ní rírò. àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n ò ríṣẹ́ bó ni a ṣe fẹ́ fún wọn níṣẹ́ hàn ní rírò. gbogbo àwọn tán láwọn ń ṣe òṣèlú èyí mélòó lọ́la níyàn tó dáná wọn gbogbo wọn kálukú lọ lè kó tó fẹ́ ná ni kálukú fẹ́ lọ lè jalè ni. ojúṣe wa sì ni pé orílẹ̀ yẹn ò gbọ́dọ̀ wà lásán láì sàǹfààní. àwọn lọ láti Èkó lọ sí Ìbàdàn ẹ wo koríko lọ́tún lọ́sì àwa fi dá oko táwọn èèyàn tí wọ́n mọ̀ ṣiṣẹ́ mbẹ́. ẹ wo gbogbo àwọn àpáta wa góòdì wà mbẹ́ àwọn àpáta wa ayọ̀nù wà mbẹ́ ilẹ̀ ọ́ìlì wà mbẹ́ àwọn epo oríṣiríṣi ń bẹ lábẹ́lẹ̀. wọ́n ní gbogbo eléyìí a gbọ́dọ̀ gbìyànjú ká lò ó lẹ́tà kékeré raha wà khidmatil insaniya kí ìsẹ̀mí gbogbo àwọn ọmọ èèyàn kó lè rọrùn. sẹ́ràdùn àtàwọn àmọ̀ sí láfíríkà ń bí òun náà ní kọ́ lọ́n tún àwọn olórí wa ṣe. sẹ́ẹ̀rí gbogbo wa gbàtà bá ti ń ṣàdúrà tó bá ti jí lóru tó bá ti tọrọ àlìjánná tán ipe ọlọ́run Allahumma inni as'aluka àlìjánná ọlọ́run mọ́sá ìsẹ̀mí lọ́mọ àlìjánná àdúrà ẹlẹ́ẹ̀kejì tó tọrọ ní pé ọlọ́run Allahumma aslih wulata umurina ọlọ́run mọ́sá tún àwọn olórí wa ṣe. tí àdúrà yẹn bá fi gbà táwọn olórí bá ṣe tán lè ní pé àwọn fẹ́ mú oore tó wà nù lẹ̀ jáde sí wa àwọn sì fẹ́ pín fún wa gbogbo wa pátápátá la máa gbádùn ẹ̀yìn la máa ti sẹ̀mí tọrọ. àmọ́ nígbà tí ẹ̀ṣẹ̀ ti pọ̀ àwa ń ṣẹ̀ àwọn náà ń ṣẹ̀ ọlọ́run wa darí ọkàn wọn kó ń bẹ̀ oore wa ń bẹ̀ ọkàn wa ń bẹ̀. ojúṣe wa òun náà ni ká mú àwọn oore yìí jáde. ẹlẹ́ẹ̀kẹrin al-qiyam bi a'mal khairiyya nínú àwọn ọ̀nà tá a fi tún àwùjọ ṣe nínú àwọn ojúṣe wa ó ní káwọn tọ́lọ́wọ́n bá aláàkẹ́ láàrin wa káwọn ṣe sàrà. ìwọ lówó lọ́wọ́ wá gbìyànjú kó ní foundation yẹn òun náà ni mu'assasa kí lẹ́ẹ̀ máa ṣe ń bẹ̀ ẹ máa ṣàánú opó ọkọ rẹ ti kú àbí ẹ láti ṣàánú ẹ máa ṣàánú dífọ́sí ọkọ ti kọ́ lẹ̀ ìṣẹ̀mí ẹlòmíì tí ó wà ìṣẹ̀mí ẹlòmíì gan tó ní ọkọ láyé ó nira ju tó kó lọ ọkọ tiẹ̀ wà láyé oye ìṣe ńlá kàkà yìí ń dààmú ìṣẹ̀mí wọn wá lé ju tí ó kó tọkọ rẹ̀ kú lọ. àwọn èèyàn ń bẹ nínú ayé oye àfẹ́ yàtọ̀ sí oye àwọn tí ogun jà ẹ wo gbogbo àwọn ìlú Áfíríkà tá ń lọ tá ń bọ̀ yìí ẹ wo bá ṣe rí mbẹ àwọn òyìnbó wa ń ranjú mọ́ wa àwọn òyìnbó wa ń focus wa torí àwọn ọmọ value ibi àwà yìí wọ́n mọ value ń tọ́ wà nínú abẹ́ ilẹ̀ wa torí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ kó wa lẹ́rú tí wọ́n bá wá rí wa kó lẹ́rú mọ́ wọn wá dógun lẹ̀ sáàrin wa bàbá tí wọ́n ń jagun wọn wà lájà tẹ́mátì láwọn fẹ́ lájà wọn wá jòkó wọn ní lọ mọ́ wọ́n máa wá dá gbèsè sí wa lọ́rùn àwa ní rí gbèsè yẹn san wọ́n wà ní tó kù ní pé àwọn máa kó oore tó wà ní abẹ́ ilẹ̀ àwọn máa fi dí gbèsè tẹ́ ẹsẹ̀ kiri gbèsè tẹ́ jẹ́ wọ́n focus wa àwọn olórí wa ìdákun èyí tẹ́ bá lè dọ́dọ̀ wọn ẹ bá wọn sọ̀rọ̀ ẹni kan jòkó kan ronú ìyà yìí pọ̀ ibi yìí pọ̀ wàhálà yìí pọ̀ ayé ọ̀rọ̀rùn àlìkíyàmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ náà lọ tó lóun fẹ́ lọ lè sinmi ń bẹ̀ bó lè fẹ́ lọ lè sinmi nínú àlìjánà tó sì sẹ́bọ́kú látara òṣìṣẹ́ àtòsí bó lè fẹ́ wà àlìjánà oyé tó sì kú lẹ́lẹ́bọ báwo ló ṣe fẹ́ wà àlìjánà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ eré tó ṣe lé ayé wọ́n fẹ́ fi dí gbèsè tó jẹ kú láyé ó jẹ gbèsè kú láyé náà wọ́n ní wọ́n fi rún àtàwẹ̀ gbogbo ẹlòmíì ò ní kankan lọ́dọ̀ Ọlọ́run mọ́ ẹ̀yà mi lówó ti kó gbogbo òrùn tán lójú jẹ́ pé wọ́n ta ní ká ṣàánú àwọn tí ò ní o sàrà Ọlọ́run bá ní waf'alul khayra Ọlọ́run bá ní ẹ máa ṣe rere alájà spend your money ní tí wọ́n náà ní wọ́n náà mú jáde Ọlọ́run ti fún ní enough o ti ní o ti kọ́lé o ti ra mọ́tò o ti níṣẹ́ lọ́wọ́ má fowó ṣòfò touch life àwọn èèyàn pé àwọn ẹbí ará ọ̀rẹ́ mùsùlùmí ẹ ràn wọ́n lọ́wọ́ ẹkún lọ́wọ́ Ọlọ́run ní waf'alul khayra ẹ̀yọ́ mi èèyàn ṣe dáadáa la'allakum tuflihun ní kẹ́lẹ́ jèrè láyé àtọ̀run Ànábì ní khairun nas Ànábì ní àwọn tó dáa jù nínú àwọn èèyàn Ànábì ní anfa'uhum linnas òun náà làwọn tí wọ́n máa ń ṣàǹfààní fáwọn èèyàn
yóò ní yóò máa bù fáwọn tí ò ní bó bá ti jẹ tán yóò fáwọn tí ò lówó tí wọ́n fẹ́ fi jẹun yóò jẹ yóò fáwọn èèyàn lóúnjẹ yóò wọṣọ yóò fáwọn èèyàn láṣọ òun níṣẹ́ tó máa fáwọn èèyàn níṣẹ́ Ọlọ́run bá ní ẹni tó dáa jù láàrin yín nìyẹn o ẹni tí ń ṣàǹfààní fáwọn èèyàn empowerment òun náà ni ká máa fáwọn èèyàn lówó láti fi dá iṣẹ́ lẹ̀ nínú mọ́ṣáláṣí láwùjọ wa ká máa pera wa àwọn tọ́lọ́run kẹ́ ká kóra wa jọ láwọn ìlú ẹ̀sìn mílíọ̀nìyà àwọn mẹ́rin márùn wá dé kóra wọn jọ àwọn òbí kí làwọn fẹ́ ṣe fún èèyàn 100 wọ́n dẹ̀ wo pé ọ̀dà afẹ́ra mọ́tò fún èèyàn 100 afẹ́ra lẹ̀ fún wọn tó máa fi dáko ìwọ náà touch life àwọn èèyàn kò tó kù láyé ká gbé bọ́ọ̀hù fáwọn tí wọ́n rómi gbogbo àwọn agbára tá a bá ní láti fi kọ́lé fáwọn ọmọ òrukàn ká máa fún wọn lẹ́kọ̀ọ́ ká máa tọ́jú wọn ká máa fún àwọn tí wọn ò ní owó tí wọ́n fi treat ara wọn lérí àárẹ̀ wọn ò lówó àárẹ̀ ń ṣe wọ́n àárẹ̀ tí ń pẹ̀lú míì tọ́lọ́ ń lò ní sábàbí tó fi kú ó lè jẹ́ pé oògùn tí ó kí ọ̀rọ̀ ó lè má ju 5,000 naira lọ ó lè má ju 10,000 naira lọ àmọ́ wọ́n dé mọ́ṣáláṣí wọ́n ní fi sabilillah fi sabilillah kálukú ń wabọ́ ìmáàmù gan tí ó pé fi sabilillah ń kàn jẹun àárọ̀ ẹ̀jẹ̀ jẹ́mọ́ mùsùlùmí àwọn olówó wa ayinahun where are you níbo lẹ wà ọ̀hún tọ́lọ́wọ́n bá aláà fún yìí ọlọ́run sàyìn ni ọlọ́run bá aláà sàyìn ọwọ́ bless yín ọkẹ́ yín ó mú yín jáde nínú ẹbí nínú ará ọlọ́run fún yín nítorí ká ẹ lè máa fún wa ní o kì í ṣe pé ẹ̀yin nìkan lẹ ní o wàtúhùn min malillahi alladhi atakum ọlọ́run bá ní nínú owó mi tó wà lọ́wọ́ yín ẹ bá mi fáwọn ẹrú mi ọlọ́run wa ní tẹ́ bá ti wá fún wọn èmi wà fún yín lè tọ́ pọ̀ ju tẹ̀ náà lọ ẹ má jẹ́ àwò ìjọba ara wọn tẹ́ wá fẹ́ torí ilẹ̀ ṣe o mélòó ni ìjọba fẹ́ ṣe jẹ́mọ́ ìjọba ṣe ìtẹ́pẹ́ ká láti sí ìjọba tó mọjúṣe rẹ̀ ẹ̀yin bàbá wa ìyá wa kákọ́ mọ́ṣáláṣí rẹpẹtẹ kálí ibẹ̀ ni wọ́n ti máa tọ́jú ọpọlọ tí mọ́ṣáláṣí bá ti dá eré àwọn yẹn máa pé kákọ́ lé kéwú ibẹ̀ ni wọ́n ti máa kẹ́kọ̀ọ́ kákọ́ ilé ẹ̀kọ́ tí wọ́n ti máa kọ́ technology àwọn ìmọ̀ àgbàlódé tí ọ̀tá kẹsìn lẹ́yìn náà ká gbìyànjú ká máa ran àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba lọ́wọ́ torí pé táwọn yẹn bá ti láwọn òṣìṣẹ́ mọ́ lawlallahu thumma al-ulama lasara an-nasu mithla al-baha'im àwọn yóò dẹran kó lérí lẹ́ni wá àṣìlójú àrọ̀ jàmá ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbọ́ lójú ẹ̀mí kálukú ọ̀rọ̀ mo fẹ́ ṣàánú òbí mo fẹ́ ṣàánú ará mo fẹ́ ṣàánú ẹbí mo fẹ́ ṣe dáadáa mo fẹ́ ọ̀ ń gbọ́ wá sí nípa níjọ́ tí gbogbo mọ́ṣáláṣí ọba ti ṣe wá sí ma táwọn afá dá wa láwọn òṣìṣẹ́ mọ́ oyé gbogbo àwọn ọmọ yàyàkuyà kálukú náà mọ̀ ṣiṣẹ́ kúṣe àníran ti ayé wa ọmọdé pọ̀ ọ̀run àwọn tá ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ká má fi wọ́n lẹ̀ òun náà wà nù pé à ń ṣe ojúṣe wa lórí ilẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo àwọn táwa ní gbogbo àti zakati wọ́wọ́ wa nínú zakati ká máa yọ zaka kò sẹ́ni tí ó máa yọ zakati tó rọ̀ parẹ́ kò sẹ́ni tí ó máa yọ zakati tí Ọlọ́run bá aláwọ̀ ní falùbáríkà sí owó ẹ̀ àtòun gangan àtàwọn mẹ ẹ mọ àwọn tó máa yọ zakat Ọlọ́run máa ń fi zakat dáàbò bò wọn níbi aburú Ọlọ́run sì máa ń sínà fún wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa táwọn ní zaka àwa náà ká máa ṣe sàdákà níwọ̀nba ẹni wọ́n bá tí wọ́n náà bá ní wọ́n náà Ọlọ́run bá ní wa aqimu salata Ọlọ́run ní ẹ máa kírun wa atu zaka ẹ ti máa ti sàrà ẹ máa yọ zakati ẹ máa ti sàrà Allah wa ní òun ó dúpẹ́ fún yín o Allah ní tẹ́ ẹ bá ń ṣàánú àwọn tí ò ní láwùjọ Ọlọ́run ní òun ó dúpẹ́ kí ló pé Ọlọ́run òun náà ni pé òun ó fún yín ní oore tẹ́yìn náà expect òun ó fún yín ní owó tó ju owó tẹ́yìn náà lọ òun tó wá fà lìjánà sí ilé ìdẹ̀ra fún yín tẹ́ bá kó láyé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sì fẹ́ ra lìjánà Ọlọ́run bá Allah onímọ̀ máa ń tatawwa khairan Ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ń ṣe rere tó ń náwó fa inna Allaha shakirun alim Ọlọ́run ní máa dúpẹ́ fún ọ gbogbo ẹni tí bá ń ná Ọlọ́run ní èmi Ọlọ́run máa dúpẹ́ fún Allah lóhun dúpẹ́ fún ọ ẹ̀rù òsèbá Ọlọ́run ló máa dúpẹ́ fún ọ tí wọ́n náà bá mú tó ń fi tọ́lọ̀ fún ọ tó fi tó táwọn èèyàn ṣe shakiran bi mudha'afatil ajri yóò fún ọ ní ládá tó pọ̀ yóò fún ọ lórí tó pọ̀ Ọlọ́run ọba aláàkọ́mọ́sá ṣàánú wa eléyìí ní ojúṣe ẹlẹ́ẹ̀kejì ẹjá tó padà revision àbí ojúṣe alákọ̀ọ́kọ́ tahqiqul ibadati wa da'watu ilayhi kí ni alákọ̀ọ́kọ́ ní ojúṣe wa àwọn tá a pẹ́ dé class naam òun náà ni ká gbìyànjú ká rí pé a mọ Ọlọ́run lọ́kan
adé ń sin ọlọ́run lọ́kàn àṣẹbọ pẹ̀lú ọlọ́run àwa ń pe àwọn èèyàn síbi ẹ̀sìn ọlọ́run tẹ́ ẹ bá ti pe àwọn èèyàn sínú ẹ̀sìn ẹ̀ sojúṣe yín ojúṣe ẹlẹ́ẹ̀kejì ńkọ́ kí ni ojúṣe ẹlẹ́ẹ̀kejì naam ta'amiru al-ard tí a bá ti balance nínú ẹ̀sìn tí ọ̀sẹ̀ nìkan ti ń ṣẹbọ ọ̀sẹ̀ nìkan ti ń ṣe bídíà torí kullu bid'atin dalala sẹ́lẹ̀ ní tí ọ̀sẹ̀ sàtẹ́ ní ṣe bídíà bákan náà ni wọ́n ẹni tí ọ̀sẹ̀ sìn ò ní ládàá ẹni tí ń ṣẹ̀sìn tí wọn ò ní kó ṣe òun náà ò ní ládàá kí ni yàtọ̀ wọ́n lẹ́ni tí kò bá bá wa kọ́lé oyè àní fún lówó tó o bá ti kọ́lé àní fún lówó ìwọ tí ọ wá kọ́ńtà ní ìwọ tó wá kọ́ń tí àní kọ́kọ́ ìwọ tó lọ lè gbé foundation síwájú gọ́tà ìwọ tó lè kọ́ yínta ní kọ́kọ́ ìwọ náà ò ní gbowó kẹ́ni tó lè kọ́kọ́ kú kọ́kọ́ máa bínú lálẹ́ pé kán fún lówó iṣẹ́ wọ́n ní sí ń ta ní oṣù lóṣè kínní lóṣè òun ní Islam ọ̀wádìí ẹ̀ wọ́n ṣe bídíà tá a bá ti ṣe ojúṣe wa nínú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọmọ wa àwọn ìyàwó wa kájí wọn tara bẹ̀sìn ẹ̀sìn ní máa jẹ́ èèyàn gbádùn ìyàwó ẹ̀sìn ní máa jẹ́ èèyàn jèrè ọkọ ẹ̀sìn ní máa jẹ́ èèyàn jèrè ọmọ ẹ̀sìn a sì máa pa àwọn èèyàn láṣẹ gbogbo yìí tá a ṣe yín náà sìn a pè àwọn èèyàn kan wá gbọ́rọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ náà ara ojúṣe wa ni káwọn èèyàn kan gbàgbọ́ yìí nípa ẹ̀sìn wọn lẹ́yìn ẹ̀sìn òun ni ta'amirul ard bó láti máa tún orí ilẹ̀ ṣe bó ní jíjẹ múmu bó ṣe rọrùn tá a sì máa gbégbèsè ayé àlàáfíà ẹlẹ́ẹ̀kẹta ad-dawru thalith ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ojúṣe wa mukafahatu al-fasadi wa nahyu anil munkari ó ní gbogbo wa ká dìde sí gbogbo àwọn tí wọ́n fẹ́ ba ẹ̀sìn jẹ́ tí wọ́n sì fẹ́ ba ayé wa jẹ́ tí wọ́n fẹ́ ba ìṣẹ̀mí wa jẹ́ eléyìí tí ń fi parí ẹ̀ nìyẹn ad-dawru thalith mukafahatu al-fasad wa nahyu anil munkari ká máa gbìyànjú ká máa dá àwọn oníbàjẹ́ ká máa dá wọn lọ́wọ́ kọ́ káwọn ọmọ wà nínú àwọn tí wọ́n balẹ̀ jẹ́ ká sì máa gba àwọn èèyàn láàyè ká máa balẹ̀ jẹ́ gbogbo àwọn tí wọ́n fẹ́ ba ilẹ̀ jẹ́ ká máa dí wọn lọ́wọ́ Ọlọ́hun bá ní wala tufsidu fil ardi ba'da islahiha Ọlọ́hun bá ní ẹ má máa ba ilẹ̀ jẹ́ lẹ́yìn gbà tá a ti tún ṣe Ọlọ́hun tún ayé ṣe gbogbo nǹkan ló ti wà ń bẹ̀ Ọlọ́hun ní ẹ má bà jẹ́ o Ọlọ́hun ọba Allah ní ẹ má bàtẹ́gùn jẹ́ ẹ má bomi jẹ́ ẹ má bà oko jẹ́ ẹ má bà àwọn arúgbìn jẹ́ ẹ má bà ọpọlọ àwọn èèyàn jẹ́ ẹ má bà ayé àwọn èèyàn jẹ́ wala tufsidu fil ardi ba'da islahiha Ọlọ́hun bá ní ẹ gbọ́dọ̀ bà orí ilẹ̀ jẹ́ lẹ́yìn gbàtà ti tún ṣe Ọlọ́hun ti sọ Al-Qur'ani kalẹ̀ Ànábì ti jíṣẹ́ fún wa sallallahu alaihi wasallam àwọn sàhábà àwọn ti sàlàyé bá ṣe lólé ayé bá ṣe ṣẹ̀sìn bá ṣe ṣètò olé ayé kò sí tí Islam ọ̀dá sí gbogbo bísíǹsì tó fẹ́ ṣe pátá ọ láti lọ lè bèè lọ́wọ́ àwọn àfáà yìí pé ǹjẹ́ Ọlọ́run faramọ́ kì í ṣe pé ìwọ kàn jẹ́ mùsùlùmí ìwọ kàn ní wọ́n ń ta nǹkan wọn rówó ń bẹ̀ ìwọ náà dẹ́n lọ lè rà ó pọ́sibú kọ́ rárá kúra ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bísíǹsì tọ́pọ̀lọpọ̀ ń ṣe online business sẹ́ni pé èyí tó bá jìbìtì dé lọ́pọ̀ jù ń bẹ̀ tọ́lẹ́ pé jìbìtì wọ́n ṣe kí ni jìbìtì ni wọ́n ń lò Ọlọ́run bá ní dhalikum khairun lakum in kuntum mu'minin tẹ́yìn bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀yẹ́ má tún kún àwọn oníbàjẹ́ lọ́wọ́ Suratul A'raf aya 85 àwọn màláíkà ṣe mọ̀ pé a máa padà sí eré ọ̀rọ̀ àwọn màláíkà náà ṣàwọn àwọn màláíkà ń sọ fún Allah nígbà tó fẹ́ dá wa qalu ataj'alu fiha man yufsidu fiha àwọn màláíkà ni Ọlọ́run bá tún fẹ́ dá àwọn ọmọ èèyàn wa yasfiku dima àwọn lè wọ́n máa dẹ̀jẹ́lẹ̀ wọ́n máa para wọn ní wa yasfiku dima wọ́n máa para wọn lérí ọlá wọ́n máa para wọn lérí owó wọ́n máa fẹ́ra wọn gúnṣẹ́ dígbà àwọn àfáà tán fi ọmọ èèyàn gúnṣẹ́ tí wọ́n ń gérí ọmọ èèyàn wọ́n sì láwọn làrólé àwọn nábì ọlọ́ àwọn gan ni àrólé àwọn olùbalẹ̀ jẹ́ àwọn màláíkà ní ọmọ èèyàn wọ́n máa para wọn máa balẹ̀ jẹ́ ni àwa ń ṣe àfọ̀mọ́ fún ọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àwọn màláíkà wọ́n sọ báyìí fọlọ́n Ọlọ́run wa ní qala inni a'lamu ma la ta'lamu mo fẹ́ dá ọmọ èèyàn ẹ̀yẹn fi yẹn lẹ̀ mo fẹ́ dá àwọn ọmọ èèyàn
tọ́wọ́n màláíkà ti gbọ́ yé pé wọ́n ti gbọ́ yé pé subhanallah àfọ̀mọ́fọ́lọ́hún subuhu kudus rabbul malaika wa ruh àti gbogbo àwọn ìjọsìn ló yẹ ká máa sọ lórí ilẹ̀ torí gbogbo ohun tí ń bẹ ayé gan fún rẹ̀ pátá Ọlọ́run dá torí ẹ̀sìn ni ó sì dá torí ká lè wá tún orí ilẹ̀ ṣe alifasad àkọ́kọ́ nínú bàjẹ́ tó wà lórí ilẹ̀ tọ́lọ́mọ bàálà ní káwa ká má wà ń bẹ̀ òun náà ní ashiriku billahi wa da'watu ilayhi ká máa ní nǹkan kan tí à ń sìn tí kò kìí ṣe Allah ìbàjẹ́ ni lórí ilẹ̀ Ọlọ́run àrẹ náà ni asẹ́hẹ̀rẹ̀ ká máa ṣe magic ká máa ṣoògùn ká máa ṣe àjò ká máa wá agbára Èṣù láti fi sáyé Ọlọ́run bá aláà ní wàlá yuflihu sáhìrù haythu ata Ọlọ́run gbogbo àwọn tí wọ́n wá agbára òkùnkùn agbára ògùn magic tí wọ́n fẹ́ fi ṣètò ayé wọ́n fẹ́ gbára lé kán lè bá rí dáàbòbò àbí kán lè bá rí àrísìkí àbí kán lè bá ga láyé Ọlọ́run bá ní gbogbo ibi tí wọ́n bá wù kán wà lórí ilẹ̀ mi Ọlọ́run ní wọn ní jèrè Suratu Taha Ọlọ́run ní gbogbo àwọn ẹlẹ́bọ Ọlọ́run ní wọn ní jèrè ló sì jẹ́ pé ìjọba ò gbọ́dọ̀ encourage ẹbọ torí nítorí ká máa bọ̀ yẹn ó lè jẹ́ òkúta yẹn ẹnìkan ló dá kèésì òkúta yẹn ló mú oúnjẹ jáde fún wa nílùú yìí o kèésì òkúta yẹn òun ló ń ṣe kíni òun ló ń fún wa lómi kèésì òun ló ń fún wa látẹ́gùn gbogbo àwọn olórí orílẹ̀-èdè ayé pátá nítorí ẹ̀ka kọ́kọ́ gbógun tì láyé òun náà ni pé ẹ má ṣẹbọ lórí ilẹ̀ Ọlọ́run Ọlọ́run dá ayé bó ṣe tóbi tó yìí kẹ wá mú nǹkan kan bẹ̀ nínú tọ́dá kẹ wá máa fẹ́rí kanlẹ̀ fún kẹ máa jòkó sí díẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni qatlu nafs ká máa gbẹ̀mí àwọn èèyàn wa yasfiku dima àwọn màláíkà ní àwọn ọmọ èèyàn lọ́fẹ́ dà wọ́ Ọlọ́run wọ́n máa para wọn torí òṣèlú wọ́n ti fẹ́ sòṣèlú ní sìn máa múra kú wọn pọ̀ láàárẹ̀ wọn bá pọ̀ láàárọ̀ wọn pọ̀ lọ́sàn àbí kan pọ̀ lálẹ́ torí owó tó kó dání ni àwọn kan fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ Ọlọ́run wala taqtulu anfusakum Ọlọ́run bá ní ẹ má para yín àwọn àti bá ń pa àyàn lórí ilẹ̀ Ọlọ́run bá gbogbo àwọn bandits gbogbo àwọn agbésùnmọ̀mí tí wọ́n bẹ lẹ́yìn ìlú wọ́n jíyàn gbé wọ́n tún pa wọ́n jẹ́ lómi gbé wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n tún pa wọ́n jẹ́ lómi gbé wọ́n gbowó tán wọ́n jùlẹ̀ mẹ́sẹ̀ jùlẹ̀ yẹn kò lè balance máa ti jáde láyé torí ẹni tó ti rí bí wọ́n ti ń dùn yàn báyìí tí wọ́n ti ń gé yàn lọ́rùn tí wọ́n ti ń gé yàn lẹ́sẹ̀ wọ́n ti bọ́ ọpọlọ ẹ̀ jẹ́ yọkàn máa gbọ́n inú lẹ́nu wọ́n ti jùlẹ̀ o àmọ́ kò lè jẹ́ yàn mọ́ ọlọ́mọdé abọ́ sọ́wọ́ o ọlọ́gbàrá Ọlọ́run bá gbogbo tá a máa ń lọ tá a bá ń bọ̀ ọlọ́mọsá máa dáàbò bẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n ń pa àyàn yẹn Ọlọ́run bá ní wala taqtulu anfusakum Ọlọ́run bá ní ẹ má para yín táwọn màláíkà sọ náà ní sẹ́mọ́ yín láì ẹ̀sìn ẹ wá tún ayé ṣe ni ẹ wá save life ni kì í ṣe pé ẹ wá destroy lives ifsadul aql ara bàjẹ́ oníkàbà ọpọlọ jẹ́ pẹ̀lú nǹkan mímu bóyá olómi tá à ń pè lọ́tí bóyá oní fífà tá à ń pè nígbó àti gbogbo àwọn nǹkan míì táwọn èèyàn ń mu tọpọlọ wọn máa fi ṣe kínní tí máa fi ń dàrú ẹ jẹ́ amójútó àwọn ọmọ wa ká sì mọ ibi tí wọ́n rìn sí àwọn oníbàjẹ́ ti wà nílé ayé débi pé wọ́n wà níbì kan wọ́n dẹ̀ máa pe gbogbo àwọn ọ̀dọ́ pé káwọn fagbó káwọn fa tramadol torí ọmọ yẹn bá ti dàrú kò sí nǹkan kan tó lè ṣe nílé ayé fún ọmọ o kò lè sí nǹkan kan tó náà lè ṣe fún rẹ̀ mọ́ dépò tí ó ṣe fún àwùjọ wa Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaytani fajtanibuhu Ọlọ́run ní ẹ jìnnà sí ọtí àti tẹ́tẹ́ Ọlọ́run bá Allah ní wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ẹ jìnnà sí owó èlé gbogbo ọ̀nà táwọn yẹn ń gbà rówó nìyẹn Ọlọ́run ní ẹ jìnnà sí wala ta'kulu amwalakum baynakum bil batil Ọlọ́run bá ní ẹ má màmá gbára yín ẹ má lọ yẹn jìbìtì ẹ wá owó lọ́nà tó dáa tọkàn yóò fi balẹ̀ wọn olódi mílíọ̀nì àwọn ni wọ́n wọ́ àwọn ni wọ́n tẹ̀dí nìyẹn àwọn wọ káàkiri òdi mílíọ̀nì àwọn okọ̀ rẹ̀ bàjẹ́ wọ́n ní o ti kọ́lé o ti ra mọ́tò wọn padà wà á mú wọn wá ti ọmọlé àbí wọn padà pa ọ́ kí ni tó máa ọlá tó ní kí ni tó máa pé òun náà ti dé yẹn gíga nínú fámìlì wa olówó ni olówó lẹni tí ń ná àlàálẹ́ o sẹ́lẹ̀ ni tí ń náwó haram tí ń pa àwọn yẹn lẹ́kún kó tó rówó kì í so lówó olùsìn ni owó àwọn yẹn lọ́wọ́ ẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa
ọlọ́run ní wala tulqu bi aydikum ila tahluka ọlọ́run bá ní ẹ má máa fa ẹ̀mí yín lọ bí ìparun kọ́dà ẹni tí ń fa sìgá àwọn tó ń ta sìgá àwọn oníbàjẹ́ ni wọ́n. lẹ́yìn náà azina inú àwọn ìbàjẹ́ tó wà lórí ilẹ̀ òun náà ní agbèrè azina wala taqrabu zina innahu kana fahisha ọlọ́run bá ní ìbàjẹ́ ni wa sa'a sabila ọ̀nà burúkú ni ọ̀nà burúkú téèyàn máa ń tọ̀ tí ò lè rí dáadáa ń bẹ̀ ni nígbà Allah ní ọ̀nà yìí ọ̀nà burúkú ni kò sí bó ṣe fẹ́ rìn náà yẹ tó succeed Allah ti confam ẹ pé má rìn o ọ̀nà burúkú ni aburú yẹn ọba àyàn ó lè jẹ́ nínú owó téèyàn ó dẹni ilẹ̀ ó lè jẹ́ nínú àlàáfíà téèyàn ò ní gbádùn mọ́ tí wọ́n máa gbé káàkiri tí wọ́n ò ní máa ti ń ṣe wọ́n máa ṣe test wọ́n ní àwọn ti wo gbogbo àwọn ẹ̀jẹ̀ rẹ̀ àmọ́ àwọn ọmọ ti ń ṣe nǹkan sì ń ṣe Ọlọ́run sì máa ti ń ṣe Allah náà ló sì fi síbẹ̀ wọn ò sì ní rí dépò tí wọ́n wo oògùn fún ìbàjẹ́ ni wọ́n máa kọ́lé aṣẹ́wó káàkiri ìbàjẹ́ ni wọ́n máa kọ́lé ọtí ìbàjẹ́ ni ilé tẹ́tẹ́ ilé ìbàjẹ́ ni wọ́n ti ń gbowó ilé ìbàjẹ́ ni gbogbo àwọn eléyìí Ọlọ́run bá aláwọ̀ fẹ́ ká máa wá máa jákun ẹbí Ọlọ́run bá ní wa yaqta'una ma amara Allahu bi an yusala wa yufsiduna fil ard Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá ń jákun ẹbí wọ́n ba orí ilẹ̀ jẹ́ ni ẹ̀wọ́n tó ti jákun ẹbí yìí síwọ̀ lọ́wọ́ ṣe dáadáa ń ta àwọn tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà ló ṣe dáadáa sí ọmọ bàbá ẹ̀ ọmọ ẹ̀gbọ́n ẹ̀ àbúrò ìyá ẹ̀ ilẹ̀ ń jà yìí síwọ̀ lọ ní báyàn já sọ́ọ̀bù wọ́n lọ ní báyàn já bíṣẹ́ wọ́n ti yí ilé ti dàrú mọ́ lọ́wọ́ wọ́n lè fẹ́ tún ta ṣe ilé náà wà ní àwọn ìbàjẹ́ lẹ́yìn náà kí àwa tá a jẹ́ olórí níbi iṣẹ́ ní kọ́mpìn láwùjọ ní skul ká máa ṣàbòsí fáwọn tọ́lọ̀ ń kó sábẹ́ wa ìyálọ́jà àwọn èèyàn ń ṣe bọ̀yìbọ̀yì wọ́n ń sáàfù rẹ̀ ó fún wọn lówó sùn àwọn èèyàn ń ṣiṣẹ́ bí akúra lábẹ́ rẹ̀ ó fún wọn lówó sùn ìwọ ń lọ Amẹ́ríkà ìwọ ń lọ Mọ́kà ń lọ múra ebi ń pa àwọn òṣìṣẹ́ Ọlọ́run ní gba múra yẹn owó wọn ló kó lọ gbogbo wa tá jẹ́ ọ̀gá tá ń bẹ lábẹ́ àwọn èèyàn wọ́n ní ká máa yan àwọn èèyàn jẹ́ àwọn tá lágbára lérí wọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ òun ló ń lo omi òjò òun fa ọmọ tiẹ̀ òun fi sun tí wọ́n nu yàrá òun fi ọmọ yẹn òun fi ń kẹ́ àwọn ọmọ yẹn ọmọ ọ̀dọ̀ lọ́wọ́ mọ ilé tọ́jú òun lọ́ mọ ọbẹ̀ ṣe òun lọ́ mọ ilẹ̀ gbá òun bíìdì òun nìyẹn òun jẹ́ èèyàn lọ nìyẹn o torí tí ń ṣe yẹ padà mọ ara yẹ padà wúlò fún lọ́jọ́ iwájú sọ̀rọ̀ ọmọ tiẹ̀ tó jòkó lẹ̀ tó jẹ́ pé ó ń nasẹ̀ lẹ̀ ọmọ ọ̀dọ̀ ń gbá ẹsẹ̀ rẹ̀ ó tún bá gbá ka rẹ̀ ó tún gbẹ́sẹ̀ sí ìgbà tó fi dàgbà tó délé ọkọ wọn ní kọ̀mọ́ náà dá kọ̀mọ́ bẹ̀rẹ̀ ṣe kọ̀mọ́ lé tọ́jú àwọn bá gbọ́n jáde ìjà ṣe dáadáa sí gbogbo àwọn tán bẹ lábẹ́ wa ọlọ́ni ya Dawud ọlọ́ni wọ Dawud inna ja'alnaka khalifatan fil ard àwọn aláṣọ di àrólé lórí ilẹ̀ o àrólé wa ní ọ bó ṣe jọba yẹn fahkum bayna nas ṣe déédéé láàrin àwọn èèyàn o wọ́n ṣàbòsí fáwọn èèyàn bil haqq wala tattabil hawa wọ́n sì tẹ̀lé fẹ́nu nashul fasad fil i'lam níparí òun náà ni pé istimal aw su' istimal al-i'lam ká máa contribute wa burú sínú social media ṣe ní gbogbo wa tá a gbé fóònù lọ́wọ́ yẹn fóònù tá a gbé lọ́wọ́ yẹn ti di àdánwò fún wa àtẹ̀yẹ tó ní íńtánẹ́ẹ̀tì àtẹ̀yẹ tí ò ní wọ́n máa sẹ́ndì tẹ́tẹ́ síbẹ̀ wọ́n ní mú 10 naira wá kó fi gba ọyẹ́ 100 naira wọ́n ní kó mú $1 wá kó fi gba ọyẹ́ $200 tẹ́tẹ́ ni wọ́n introduce rẹ̀ sí o tẹ́nì kan ti mú wá ó fi gbowó má dá wọn lóhùn o olórí burúkú ni wọ́n o ẹni bá a ti ní fóònù kéékèèké lọ́wọ́ yẹn wọ́n fi ń ṣẹṣẹ aṣẹ́wó àwọn fóònù kéékèèké gbogbo ń tá a máa gbọ́ àwọn ní music àwọn musician àwọn olórin àwọn ti pọ̀ nínú ayé rẹpẹtẹ àwọn olórin kí ni wọ́n ń ṣe nínú ayé wọ́n ń bẹ orí ilẹ̀ jẹ́ ni èyí tó lóun kọrin ẹ̀sìn Islam yẹn náà ara wọn náà lòun náà tóun ka la ilaha illallah tí ń kọ àṣìbílàlá ń pé òun jáde lè kéw olórí burúkú lòun náà nítorí tóun gangan ń ṣe nínú ayé ọ̀tàkù ẹ̀sìn tó ṣe kíni tó gbé dání ọlọ́run ní ká rẹ̀ ju tabarú obìnrin ìwọ wá ń jó òun jó ọwọ́ náà ń gbẹ́sìn ga obìnrin tí ń jó ṣé Islam ní í ṣe yẹn wọ́n yẹ sábà lọ́kọ méjì wọ́n ní mẹ́ta èmi ò sí ilé ọkọ mọ́ lẹ́yìn ọkọ kẹrin àti karùn-ún wọ́n ń ba orí ilẹ̀ ọlọ́run ọba jẹ́ ni gbogbo àwọn oní dramas gbogbo àwọn eré ìtàgé àwọn náà ń borí ilẹ̀ ọlọ́run ọba jẹ́
tó bá jẹ́ pé bá a ṣe ń wo fíìmù tó ń lẹ̀ Yorùbá àbí láfíríkà lèyìn ṣe lọ́gbọ́n ni ọgbọ́n wa ó ti ṣe kí ni ọgbọ́n wa ó ti pọ̀ gan àmọ́ sí ọgbọ́n pọ̀ sí ni àbí ìbàjẹ́ ń pọ̀ sí. gbogbo àwọn tó ń sọra wọn lẹ́yìn òhò wọ́n balẹ̀ wọ́n bèrè ilẹ̀ Ọlọ́run ọba jẹ́ ni. gbogbo àwọn tí wọ́n ń ṣe afẹ́pa wọn lẹ́rìn wọ́n waste time rẹ wọ́n borí ilẹ̀ Ọlọ́run ọba jẹ́ ni. TikTok oríṣiríṣi Facebook oríṣiríṣi WhatsApp oríṣiríṣi gbogbo táwọn èèyàn ń gbé tí wọ́n ń gbé kọjá lérí fóònù rẹ̀ yẹn èyí tó fi rí ọ̀nà Ọlọ́run bọ̀ pọ̀ mẹ́wọ̀. ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lélẹ̀ ní àgbọ̀rọ̀ sọkọ lẹ́nu mọ́ torí fóònù tó wà lọ́wọ́ ẹ̀ kó tó ní fóònù máa ń gbọ́rọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe ìbáàdà lóbìnrin wọ́n máa ń ṣe ìbáàdà tẹ́lẹ̀ nígbà tí fóònù dé wọn ráyè mọ́. subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi anábìyẹn tẹ́yìn bá ṣe 100 Ọlọ́run ọba aláwọ̀ pa ẹ̀ṣẹ̀ kéékèèké tẹ̀yàn ṣẹ̀ rẹ̀ ìbá àpọ̀jù odò lọ ìṣẹ́jú méjì péré lè yóò fi ṣe ìjọ ní kálukú ti ṣe ẹ wá wàsùkò tá ń lò lérí àárẹ̀rìn lérí fóònù àwọn bọ́ọ̀lù wọ́n ní tí ò ní ṣàǹfààní fún ọ láyé kò ní ṣàǹfààní fún ọjọ́ àlìkìyámà òun náà ní bọ́ọ̀lù wíwò mójúṣe rẹ ni Ọlọ́run lọ́wọ́ ọ̀dà ọ̀fẹ́rẹ́ afa hasibtum annama khalaqnakum abatha Ọlọ́run ṣe rẹ̀ pa dáyé nítorí kẹ́ máa ṣeré ni bó lẹ́sẹ̀ wá jòkó lẹ̀ tẹ́ máa wo orí ìtàgé nígbà tá a dá ń fẹ́rẹ́ bọ́ọ̀ ló ṣe máa jòkó tẹ́ máa wo bọ́ọ̀ ó jòkó nínú yàrá rẹ̀ 1 hour ó fi wo bọ́ọ̀ ó ṣe duha ó ṣe qiyamul layl ó ka Qur'an ìyẹn tí ó ṣẹ́kù fún Ọlọ́run ò rójúṣe ọwọ́ wò tán náà mọ́júmọ́ nígbà ó di àṣùbà èyí tó yẹ kó jí sáyé náà bá pè ọ́ sọ́run pé wọ́n lásìkò rẹ̀ ti tán wọ́n sábàámà pé Rabbi rji'uni ẹ dá mi padà la'alli a'mala salihan kébì tó wá ṣiṣẹ́ rẹ̀ wọ́n ní kalla innaha kalima ó ti kọjá ó ti lu tiẹ̀ tán níjọ́ làwọn tá jáde láyé jàmá ẹ dáhùn torí tọ́lọ́wọ́n bá wa ẹ jí ká ṣe dáadáa ká lo àsìkò wa fún tọ́ da social media wa ká sọ nínú ilé àwọn ọmọ wa níta àbá fẹ́ kí wọ́n yà ẹ má jẹ́ ká máa wò ó níta àbá fẹ́ kí wọ́n dà ẹ má gbà wọ́n láyè ká máa gbọ́ níta yìí bá ti ń wò ti ń gbọ́ ọjọ́ padà practice ẹ̀ ká sọ̀ra wa àwọn bàbá alé àwọn ìyá alé dáadáa eré social media òun ni ká máa ṣe kíni òun ni ká máa lọ bẹ̀ gbogbo àwọn ọmọ wa ìjà mójútó wọn wọ́n ti gbé ọmọ míì nínú ilé wọ́n ti jí gbé èèyàn kan máa rí ní bọ́dì lásán ó ti lọ àmọ́ yẹn ọmọ míì lẹ́ni tí ọkàn wa bá dá díẹ̀ tó ní ọkọ ohun tó ń fẹ́ wá ń ta ó ti rí àwọn nǹkan gúrùpù kan join nínú social media ọlọ́kọ ohun tó ń fẹ́ ọlọ́wà ń ta nígbà tí wọ́n nìkan wọlé lọ́bàdàn obìnrin ẹgbẹ́ wọ́n béèrè pé ọkọ yín náà dà wọ́n lóun náà lọ wọlé obìnrin lọ fẹ́fẹ́ wọ́n ní this is my choice wọ́n ní tóun fẹ́fẹ́ ni ẹ̀ ilé ayé tá a wà yìí ọ̀làjú ti dé kálukú ní kóòtù sí ní tó bá ṣe kíní ní tó bá fẹ́ òní lamẹ́ríkà ní London wọ́n ń ṣe bẹ́ẹ̀ àníṣe Latifa àní obìnrin ló mú wọlé ó ní yes I know ẹni tóun fẹ́fẹ́ ni ẹ bàbá sọkún ní tí wọ́n padà fẹ́ ni ẹ o àìmọye ọkùnrin tí mọ́kùnrin wálé tí ó ní tóun fẹ́fẹ́ ni ẹ wọn ni ìyàwó obìnrin lọkùnrin máa ń fẹ́ àwọn ẹran àtàwọn ajá obìnrin àtọkùnrin wọn ni wọ́n ń fẹ́ra wọn àwọn ẹranko onírọ̀ onítẹ̀ranko nìyẹn ó ní ibi tí ayé advance dé nìyẹn ní tóun fẹ́fẹ́ ni àwọn ọmọ yẹn ń mú kú mu wọ́n ń join cultism ní àwọn ẹgbẹ́ ògbóni ẹgbẹ́ ògbóni tí wọ́n máa búra tí wọ́n máa fẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n máa fẹ̀jẹ̀ búra tí wọ́n máa sára wọn ní bíléèdì tí wọ́n máa fi ẹ̀jẹ̀ tí wọ́n máa mú jẹ́ ara wọn ó ti wà káàkiri gbogbo inú ayé gbogbo institution ló ti wà ẹ dákun tó tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú social media ká kó àwọn ọmọ wa bí wọ́n ṣe lò ó ọmọ tí ó bá sì tó lo fóònù ẹ gba fóònù ní ọwọ́ ẹ kó ń bá kó bá rẹ̀ kó ń bá kó bẹ́ẹ̀ yìí náà èyí tó bá tó lò ó tó nìkan tó fẹ́ ṣe ń bẹ̀ ẹ gáìdì ẹ kẹ́ẹ̀dẹ̀ gbìyànjú ká máa ṣe àdúrà ayọ̀lá ọmọ ìyá mi má da orúkà kí ni contribution tiẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe inú ayé kó tó jáde ayatollah ọ̀kt ọmọ ìyá mi lóbìnrin má da orúkì kí ni wọ́n náà fẹ́ ṣe nínú ayé kó tó jáde ó láti ní focus ipe mo fẹ́ ha Quran mo fẹ́ kọ́ Lárúbáwá mo fẹ́ kéwú mo sì fẹ́ kọ́ nípa ẹ̀sìn mi lẹ́yìn náà mo fẹ́ kọ́ṣẹ́ báyìí kí n lè mọ̀ lẹ́yìn náà kí n lè kọ́ àwọn èèyàn èmi náà fẹ́ contribute sínú humanity bá a ṣe ń dá sínú ẹ̀sìn láà máa dá sínú ìṣẹ̀mí eléyìí ni pé
à ń ṣe ojúṣe wa wabtaghi fima ataka Allahu daral akhirah ọlọ́run bá ní tètè gbìyànjú gbogbo nta kólé ọlọ́wọ́ làákàyè ìmọ̀ owó gbajúmọ̀ arísìkí ọlọ́run bá ní gbìyànjú kó fi wá ọ̀run tó fi lọ lè sinmi lọ́run nínú àlìjánà gbére tẹ́yìn bá ti wọ́ bẹ̀yẹn gbére ni wala tansa nasibaka mina dunya má gbàgbé ìpín tiẹ̀ náà nínú ayé wọn náà gbìyànjú kó sin lọ́hùn kó wá owó kó gbọmọ́tò tó dáa kó kọ́lé tó dáa kó fẹ́yàwó tó dáa kó lọ́kọ tó dáa kó bímọ tó dáa kó jẹun tó dáa kó mú tó dáa ọlọ́run má gbàgbé ìpín tiẹ̀ náà nínú ayé torí ọ̀kan ayé kan náà lèyàn máa wá òwe wá lẹ́ẹ̀mejì wa ahsin ọlọ́run wá ní wá ṣe dáadáa kama ahsana Allahu ilayk bọ́lọ́run ti ṣe dáadáa sí wọn náà ọlọ́run ti ṣe dáadáa sí ọ ti ṣe ọ muslim ó ti ṣe ọ lálàrísìkì wọn náà touch life àwọn èèyàn wala tabghil fasada fil ard mọ́ kún àwọn tí wọ́n máa fi orí ọlọ́run balẹ̀ jẹ́ o inna Allaha la yuhibbul mufsidin ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tó bá ń borí ilẹ̀ jẹ́ ọlọ́run fi asúnà àwọn tó ń borí ilẹ̀ jẹ́ o ọlọ́run fi asúnà àwọn tó máa tún orí ilẹ̀ ṣe ọlọ́run fi wá sínú àwọn tí wọ́n nímọ̀ nípa ọlọ́run tí wọ́n máa kọ́ àwọn èèyàn nípa ọlọ́run kó ṣe wá lẹ́lẹ́sìn tí wọ́n máa kọ́ àwọn èèyàn lẹ́sìn kọ́lọ́run bá aláà kó ṣe wá ní alárìsìkì tá a máa fi tún orí ilẹ̀ ṣe gbogbo tọ́lọ́run fún wa ọlọ́run já máa fi ṣàánú ọlọ́run já máa fi ran àwọn èèyàn lọ́wọ́ ọlọ́run máa fi gbé àwọn èèyàn ga kọ́lọ́run fi asúnà àwọn tí wọ́n máa borí ilẹ̀ jẹ́ kọ́lọ́run fi asúnà àwọn tí wọ́n máa dorí ilẹ̀ rú gbogbo tó bá wò ká wá lò nílé ayé náà kọ́lọ́run sàjà láti bọ̀ tán dáadáa àlìjánnà kọ́lọ́run ṣe ilé ìwẹ̀ nìkọ̀ọ̀kan wa allahumma nas'aluka husnal khatima allahumma nas'aluka husnal khatima اللهم نسألك حسن الخاتمة اللهم أدخلنا دارك دار الأبرار ولا تدخلنا النار قبل الجنة فاستغفر الله إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون